الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا، والصلاة والسلام على عبده ورسوله الداعي إلى طاعة ربه المحذر عن الغلو والبدع والمعاصي، صلى الله عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واتبع هداه إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، فالعياذ بالله من النار. قال تبارك وتعالى في كتابه العزيز: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يوم تجد كل نفس ما عملت من خير محضرا، وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا، ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. قل أطيعوا الله والرسول، فإن تولوا فإن الله لا يحب الكافرين. أيها الإخوان والأخوات، السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ atọrọ ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kí Ànábì wa Muhammad, Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́, bá wa ṣàlékún ìgẹ̀ fún Ànábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ pátápátá, àwọn ìyàwó rẹ̀, àwọn ọmọ rẹ̀. Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún wọn. Bákan náà, gbogbo àwọn sàhábì Ànábì pátápátá, Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún wọn. Àwa gbé látòrí ibẹ̀ nì kó fi kárí gbogbo àwọn tí wọ́n wá ń tẹ̀ lórí pa Ànábì, tó fi dórí àwọn tàbíìn tí wọ́n tẹ̀lé wọn títí tó wá fi máa bọ̀ bẹ́ẹ̀. Ìkí Ọlọ́run àtọ́lọ́wọ́ Ọlọ́run ọba náà, Ọlọ́run jẹ́ ó dórí tiwa náà. Abẹ́lọ́run ọba àlékiọlá, alhamdulillah. Abẹ́lọ́run ọba àlékiọlá, Ọlọ́run jẹ́ dákunjọ jẹ́ kó kan àwọn ọmọ wa, àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa. Ọlọ́run ò dákunjọ má jẹ́ kẹ́sẹ̀ wa àtẹsẹ̀ tí wọ́n má jẹ́ kó yẹ̀ kúrò lórí ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Jàmáà mùsùlùmí, abára wa dúpẹ́ fún Ọlọ́run ọba àlékiọlá, ọba tó ní kí a tún máa bẹ títí di àsìkò yìí. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ ṣùgbọ́n tí ilẹ̀ ti fà mú, ṣùgbọ́n nípa àánú Ọlọ́run ọba àlá ó ṣe èmi àti yín kù títí di àsìkò yìí, nípa wípé oore ńlá ni nígbà tẹ́mi wa bá ń gùn lórí iṣẹ́ olóore, nígbà tẹ́mi wa bá ń gùn lórí Islam. Òjíṣẹ́ Ọlọ́run ní khairukum man tala umruhu wa hasuna amaluhu. Oríire wa wo oríire ńláńlá fún ẹni tó ṣe wípé ẹ̀mí rẹ̀ gùn pẹ̀lú iṣẹ́ rẹ̀. Abẹ́lọ́run ọba àlá, irú àwọn ẹni báyìí ní kọ́lọ́run ọba kó ṣe mi àti yín, kọ́lọ́run ọba kó jẹ́ kẹ́mi wá gùn lórí ilẹ̀ pẹ̀lú iṣẹ́ olóore, kọ́lọ́run ọba kó wá jákùnjọ kó jẹ́ kí àtúbọ̀tán wa dá. Mo kí gbogbo wa pátápátá lápapọ̀, gbogbo Sefi Osolo látòkèdélẹ̀ látòdì àfa wa Saheed Shittu tó fi kárí gbogbo jàmáà Sefi Osolo pátápátá. Mo kí gbogbo wa lápapọ̀, gbogbo àwọn àfa wa pátápátá, mo kí gbogbo wa lápapọ̀, mo wá kí gbogbo àwa jàmáà pátápátá lápapọ̀. Mo wá sọ̀kalẹ̀ láti ibẹ̀ tó fi kárí gbogbo mùsùlùmí pátá káàkiri àgbáńlá ayé. Mo kí gbogbo wa lẹ́yọ kọ̀ọ̀kan, mo kí gbogbo wa lápapọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Abẹ́lọ́run ọba àlékiọlá
gbogbo àdáwọlé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ó yọrí sí eré gbogbo ntọ́lọ́run ọba àlékiọlá tó ti ṣe fún wa lóore ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àwọn ìta tó ń ran kàn lọ́dọ̀ ọlọ́run ọba àlékiọlá mo bẹ̀ lọ́run subhanahu wa ta'ala kọ́lọ́run ọba kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan yín gbogbo ntọ́lọ́run ọba ti ṣe fún yín lóore ọlọ́run ní jẹ́ ó dìbàjẹ́ láéláé èyí tẹ́ tó ń ran kàn orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba kó bá ń ṣe fún yín gbogbo tí ń jẹ́ orí ayé àti ákírọ̀ kọ́lọ́run ọba kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa àwa bẹ̀ lọ́run kọ́lọ́run kó jẹ́ ká túbọ̀ tán wa ó dáa jàmá mùsùlùmí lénìí pẹ̀lú àṣẹ ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a sùn sí ní ọ̀sẹ̀ tó kọjá kí ni ọ̀rọ̀ tí a ń sọ òun náà ní ṣíṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì sallallahu alayhi wa sallam kí ni islam ti ẹ̀ sọ ń pa rẹ̀ a ní sẹ́yìn tó dáa ní àbí tí ò dáa a sì ṣàlàyé pẹ̀lú àìláyé wa ó yé wa pé n táà ń sọ náà ni pé kò dáa rárá bí ti wulẹ̀ kó mọ kẹ́nìkan sọ pé òun ṣe ọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam àwọn kí ló wá fà tí ò fi dáa òun náà ni à ń ṣàlàyé ẹ̀ tí à ń mú bọ̀ lẹ́yọ ẹyọ tí à ń ṣe fẹ́ kó yé wa kí n tó wá máa lọ síbi tí mo dúró sí lọ́sẹ̀ tó kọjá àyá Al-Qur'ani tá a fi wọlé òun náà ló ń bẹnu Suratu Ali Imran àyá 54 tọ́lọ́wọ́n bá àlékiọlá ń sọ ń bẹ̀ àbí àyà kágbé láti àyà 30 títí dé àyà 32 òní ntí mo kà ọlọ́wọ́n bá àlékiọlá ó ń sọ fún wa nínú Al-Qur'an al-Karim pé yawma tajidu kullu nafsin ma amilat min khairin muhdara ní ọjọ́ tí ẹ̀mí kọ̀ọ̀kan tí yóò rí gbogbo tó ṣe ń ṣe báyìí tí ó present tí ó rí lọ́dọ̀ rẹ̀ báyìí wa ma amilat min su'in tó ń kálukú ó sì rí gbogbo iṣẹ́ ẹbú tó ṣe náà ó ń kálukú ó rí iṣẹ́ ẹbú tó ṣe àwọn tó ṣiṣẹ́ rí wọn ó rí iṣẹ́ tán ṣe àwọn tó ṣiṣẹ́ ẹbú wọn ó rí iṣẹ́ ẹbú wọn ṣùgbọ́n àwọn tán ṣiṣẹ́ ẹbú yẹ àwọn wà mọ̀ fẹ́ láwọ́ anna bayna wa baynahu amadan ba'ida wọ́n mọ̀ fẹ́ kí ìjìnà rere kó wà láàrin iṣẹ́ ẹbú táwọn ṣe wọn ò ní fẹ́ kí iṣẹ́ ẹbú yẹ kó jẹ́ tàwọn ńjọ́ náà ṣùgbọ́n kò ní ṣeé ṣe wọ́n mọ̀ fẹ́ kí iṣẹ́ ẹbú yẹ kó separate àwọn ńjọ́ náà ṣùgbọ́n kò ní ṣeé ṣe wa yuhadhdhirukumullahu nafsahu ọlọ́run lòun kìlọ̀ fún wa ò fún rárá rẹ̀ ká má ṣiṣẹ́ ẹbú o gbogbo tá a máa ń pè ní bídíà pátápátá iṣẹ́ ẹbú ni a gbọ́dọ̀ jìnnà sí o ọlọ́run ni fúnra ara àwọn lòun kìlọ̀ fún wa o wallahu rahufun bil ibad ọlọ́run ọba aláàánú ló jẹ́ sí gbogbo àwọn ẹrú ọlọ́run ọba àlekè ọlá wa ń tẹ̀síwájú pé kúl ìwà nábì sallallahu alaihi wasallam sọ fáwọn èèyàn wípé in kuntum tuhibbuna Allah tó bá jẹ́ pé ẹ̀yin ẹ̀dá tó bá jẹ́ pé ẹ bá fẹ́ràn ọlọ́run ọba in kuntum tuhibbuna Allah tó bá jẹ́ pé ẹ bá fẹ́ràn ọlọ́run ọba fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì o sallallahu alaihi wasallam ẹ tẹ̀lé mi ànábì ní táàfin mẹ́ tó ń fẹ́ràn ọlọ́run ni pé yóò tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá sọ pé òun fẹ́ràn ọlọ́run òun ṣe tọ́lọ́run òun fẹ́ràn ọlọ́run tí yóò bá fi tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kò fẹ́ràn ọlọ́run bákan náà àmọ́ ẹni tó ń fẹ́ràn ọlọ́run yuhibbukumullahu fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì bẹ́ẹ̀ bá tẹ̀lé mi ànábì yuhibbukumullahu ọlọ́run bó wà nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ yóò bá ti tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ò lè nífẹ̀ẹ́ rẹ̀ o lè sọ pé ó fẹ́ràn ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ò nífẹ̀ẹ́ tiẹ̀ nígbà tó o bá ti tẹ̀lé ànábì condition tọ́lọ́run bá àlà tí yóò fi nífẹ̀ẹ́ rẹ̀ òun ni pé kí ni kí o tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìpè gbogbo tánàbì sallallahu alaihi wasallam tó ṣàlàyé ẹ̀ fún wa ká mójútó ká lò ká tẹ̀lé eléyìí ni yóò sọ wá di ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí náà ni yóò sì láti máa jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run tó ń tẹ̀lé tọ́lọ́run bákan náà tá a bá ti wá tẹ̀lé ànábì bẹ́ẹ̀ yóò bá ti tẹ̀lé ànábì téèyàn ní ẹ gbọ́ kùránì yúnù lèmi o lára àwọn kùránì yúnù o ni mo jẹ́ kùránì ni mí èmi ò ìgbàdísì gbọ́ ìgbà nǹkan mi gbọ́ àfàlùkùránì nìkan irú àwọn bẹ́ẹ̀ yẹ wọn ò tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ìlọ́lọ́wọ́ bá ń sọ pé wà ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn pé in kuntum tuhibbuna Allah tó bá yẹ pé lóòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba fattabi'uni èmi ànábì ní kẹ́ ẹ tẹ̀lé o èmi ànábì lẹ tẹ̀lé o yuhibbukumullah tẹ́ ẹ bá ti wá tẹ̀lé ànábì ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ wá nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ yóò bá tẹ̀lé ànábì ọlọ́run ò nífẹ̀ẹ́ rẹ̀ so bẹ́ẹ̀ bá wọn fẹ́ràn ọlọ́run tí wọ́n á ní súnà ànábì ní ìtànábì ṣe ní ìtànábì ní ẹ jìnnà sí rẹ̀ tẹ́nìkan wá ní ìyẹ tọ́ni àtànábì ní ẹ jìnnà sí yẹ lòun wá múra sí ajẹ́pọ̀ ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ rẹ̀ so bọ́n bá ń sọ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run irọ́ ló ń pa kò nífẹ̀ẹ́ ọlọ́run pàápàá ó sì nífẹ̀ẹ́ rẹ̀ condition tọ́lọ́run ọba àlékiọlá tí ó fi nífẹ̀ẹ́ èmi tí ó fi nífẹ̀ẹ́ wọ òní ká tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run wá ní yuhibbukumullah bẹ́ẹ̀ bá ti tẹ̀lé mi ànábì ọlọ́run ó nífẹ̀ẹ́ yín lẹ́yìn wá gbà yẹ kì í wá àti pọ́lọ́run ọba ó nífẹ̀ẹ́ yín nìkan
wa yaghfir lakum dhunubakum gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ dá ọlọ́run ó ṣàforíjìn rẹ̀ fún yín torí pé kíni wallahu ghafurur rahim torí pé dájúdájú ọlọ́run ọba aláforíjìn ọba oníkẹ́ni ọlọ́run tó wá dúró síbẹ̀ ọlọ́run wá ní kúl ìwọ ànábì tó sọ fún wọn pé ati'ullaha wa rasul ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbì ẹ̀tẹ̀ lọ́lọ́run ati'ullaha ẹ̀tẹ̀ lọ́lọ́run wa rasul ẹ sì tẹ̀ lánàbì náà o lè dọ́lọ́run tẹ̀lé láì jẹ́ pé o tẹ̀ lánàbì sallallahu alaihi wasallam o tiẹ̀ lè dọ́lọ́run mọ̀ o lè mọ̀nà ọ̀dọ̀ ọlọ́run láì jẹ́ pé o tẹ̀ lánàbì ọ̀nà bí tó gbà tó fi dọ́lọ́run mọ̀ tó fi dọ́dọ̀ ọlọ́run o lọ̀nà ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ilé fi jẹ́ pé ọ̀rọ̀ ànábì yín tó ní agbára ni bẹ́ẹ̀ nìkan bá gún rí pòǹbì ọ̀rọ̀ ànábì ó sórí ibú ayé ó sórí ibú ti ákírọ̀ kọ́lọ́wọ́n bá aláàkólà wá ń bi eléyìí so ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kì í ṣe nǹkan kékeré so ọ̀nà ọ̀dọ̀ ànábì là á gbà wọlé bẹ́ẹ̀ yóò bá ti gbọ̀dọ̀ ànábì kò síbi kankan tó fẹ́ gbà mọ́ jàmá mùsùlùmí ọlọ́run ni ẹ̀tẹ̀ lọ́lọ́run ẹ̀tẹ̀ lánàbì sallallahu alaihi wasallam ó ní fa in tawallaw bẹ́ẹ̀ bá pẹ́yìn dà tó lóun tẹ̀ lánàbì sallallahu alaihi wasallam fa inna Allaha la yuhibbul kafirin irú ẹni bẹ́ẹ̀ di kèfèrí òun ọlọ́run bò sì fẹ́ràn kèfèrí tó bá rí bẹ́ẹ̀ jàmá mùsùlùmí ọ̀nà kan ṣoṣo tá a gbà tá a fi sórí ayé àti akérò náà ní ká tẹ̀lé ànábì o ní ká tẹ̀lé sunna ànábì sallallahu alaihi wasallam kó o máa bẹ nínú hàálì sunna kó o máa jẹ́ kan nínú hàálù sunna kí wọ́n fún rẹ máa jẹ́ hàálù sunna gbogbo gbèsè ayé rẹ kó máa jẹ́ sunna má bẹ́ẹ̀ ń bi tọ̀ríkọ̀ kankan o gbọ́dọ̀ jẹ́ tọ̀ríkọ̀ ẹnìkan má jẹ́ nàkìsàmbàdíyà má jẹ́ nàkìsàmbàdíyà má jẹ́ tìjàníyà má jẹ́ kọ̀dìríyà má jẹ́ kankan má jẹ́ rufa'iyya má jẹ́ kankan tọ̀ríkọ̀tù nàbí yìí tọ̀ríkọ̀ ànábì ni ó tọ̀ tọ̀ríkọ̀ ò pé méjì tọ̀ríkọ̀tù bimáàna sunna àsunnatu hiya tọ̀ríkọ̀ wà sunnatu nàbí yìí hiya tọ̀ríkọ̀tù nàbí yìí sallallahu alayhi wa sallam so tọ̀ríkọ̀ ni tó wá pé sunna ìtumọ̀ kan náà ni sunna àti tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ wo ló bá fẹ́ tọ̀ o gbọ́dọ̀ tẹ̀lé tọ̀ríkọ̀ míì má tẹ̀lé tọ̀ríkọ̀ ẹnìkankan tí o bá ti rí i pé níwájú rẹ̀ kì í sóko ànábì sallallahu alayhi wa sallam tọ̀ríkọ̀tù nabiyyi sallallahu alayhi wa sallam wa hiya sunnatu nabiyyi sallallahu alayhi wa sallam tilka tọ̀ríkọ̀tù ila janna ọ̀nà kan ṣoṣo tó lọ sí àlìjánná náà nìyẹn tọ̀ríkọ̀ tànàbí yẹ sallallahu alaihi wasallam òun náà ni iná ń pè ní sunna ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n ń ṣe ni wọ́n jẹ́ àlù sunna. jàmá mùsùlùmí kò síbi kankan téèyàn fẹ́ gbà ayé àlùkùránì làkàyè ọlọ́run ló sọ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní sọ fún wọn kúl ìwọ ànábì sọ fún wọn in kuntum tó bá jẹ́ pé ẹ̀yin tí mò ń bá sọ̀rọ̀ yìí o tuhibbuna Allah ẹ bá fẹ́ràn ọlọ́run ọba fattabi'uni èmi ànábì ní kẹ́ ẹ tẹ̀lé pé ọ̀rọ̀ anábì ló tẹ̀lé o ní choice ọ̀rọ̀ anábì ni ó mú ẹ mọ̀rọ̀ ọlọ́run torí pé anábì gan ni ó ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún ẹ ìyẹn tánábì ò bá ṣàlàyé fún ẹ nínú ọ̀rọ̀ ọlọ́run kò lè lò ó lè rí ó lè mọ̀ kò lè ṣiṣẹ́ fún ẹ àfi kó o tẹ̀lé ìyẹn tánábì sallallahu alaihi wasallam ìyẹn tó bá sọ ọ̀dọ̀ anábì lágbà wọlé sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́n bá aláà kọ́lọ́wọ́n bá kó ṣe wá lọ́mọ lẹ́yìn anábì wa Muhammad kọ́lọ́wọ́n jẹ́ abánábì wọlé ọ̀la kábánábì wọlé ọ̀la jàmá mùsùlùmí láì ní bá àsìkò ṣòfò lẹ́ni àmọ̀ tẹ̀síwájú ibi tí mo dé níjẹjọ iná ni pé mò ń kà lọ wípé ànímọ́lídù kò sí lára tá a fi ṣe ẹ̀sìn o kìí ṣẹ̀sìn ẹ̀sìn ni a sì gbọ́dọ̀ jìnnà sí gbogbo tó bá ń jẹ́sìn gbogbo kí ló ń jẹ́sìn gbogbo táwọn èèyàn bá dálẹ̀ sínú ẹ̀sìn tán pé lẹ́sìn ọlọ́run a tẹ̀sí sọ fún wa pé gbogbo tí wọ́n bá ń pè lọ́dún kí ló ń jẹ́ ọdún mọ́lídì kí ló ń jẹ́ ayẹyẹ so kí ni wọ́n sọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ sànàbí ló ṣe ni àbáwọn sọ̀hábà ìlà fi ń sọ fún wa pé Abubakar radiyallahu anhu hakama radiyallahu anhu sanatain ọdún méjì ló fi ṣe kíni ló fi jàléfà lẹ́yìn ikú anabi sallallahu alaihi wasallam wàlámù yaf'al al-ihtifala bil mawlidi kò sì ṣe mọ́lídì tí ó fi kú láyé so tó bá rí bẹ́ẹ̀ Abubakar yóò ṣe. Umar ibn al-Khattab ọdún mẹ́wàá lòun ló lò lórí àléfà kò ṣe mọ́lúdù nàbíyù Uthman ọdún mẹ́tàlá ló lò lórí khalifa kò ṣe kíni kò ṣe mọ́lúdù nàbíyù sallallahu alaihi wasallam tó fi darí mùsùlùmí ayé ọdún mẹ́tàlá ló lò wọn ò ṣe mọ́lúdù ànábì sallallahu alaihi wasallam
bákan náà lẹ́yìn wá gbà yẹn Ali radiyallahu anhu majma'in jami'an kọ́nà ọba kó bá yọ ní sí gbogbo àwọn sàbí anabi sallallahu alaihi wasallam. Ali òun náà mà ṣe ó mà ṣàléfà àwọn sọ pé Uthman radiyallahu anhu ọdún 13 ló lò. Uthman yìí ọmọ anabi méjì ló fẹ́ bẹ́ẹ̀ nìkan ó bá ṣe birthday fanabi kò sẹ́ni tó yẹ kó gba wájú Uthman sí radiyallahu anhu ọmọ anabi kan ó fẹ́ ó kú ó tún fẹ́ míì anabi tó fún lọ́mọ ẹ̀ míì tó bá níbi àwọn tó yẹ kí wọ́n rántí jù nìyẹn so wọn ò ṣe nítorí pé anabi ò kọ́ wọn pé kí wọ́n ṣe níta anabi ò bá dẹ̀ ti fún wa kì í ṣẹ̀sìn nínú ẹ̀sìn èèwọ̀ ni kẹ́nìkan wá dá àwọn kan lẹ̀ kó ní òun fi ń ṣẹ̀sìn ọlọ́run lára ẹ̀sìn ọlọ́run ọba ni kó wá gbé kalẹ̀ káwọn wá máa ṣe ẹ̀sìn ni a gbọ́dọ̀ jìnnà sí irú ẹ̀ gẹ́gẹ́ bí mọ́lídù eléyìí táwọn èèyàn ń ṣe léni so àwọn sàbí ànábì ni àwọn tí wọ́n fẹ́ràn ànábì dojú kú ni wọ́n ò ṣe ànábì fúnra ara rẹ̀ ò ṣe kò sì pa wọ́n láṣẹ kí wọ́n ó ṣe àwọn náà ò sì ṣe fànábì torí tí a máa pè lẹ́sìn tí ó máa jáde látòrí àwọn òjíṣẹ́ ni ó sọ fún wa so káwa wá dá alẹ̀ sínú ẹ̀sìn eléyìí ọ̀ràn ńlá ni. bákan náà Ali radiyallahu anhu ọdún 4 lòun lò lórí àlééfà tiẹ̀ kò sì ṣe mọ́lídì ànábì sallallahu alaihi wasallam òun sì ní ọmọ ọ̀nkù ànábì sallallahu alaihi wasallam ó sì tún fi ọmọ ànábì sallallahu alaihi wasallam kò ṣe mọ́lídì. Hasan tí í ṣe ọmọ Ali ó lo oṣù 6 lórí àlééfà kò ṣe mọ́lídì nàbí sallallahu alaihi wasallam òun sì ní aṣíwájú ọ̀dọ́ nínú àlìjẹ́nnà kò ṣe mọ́lídì. Muawiya òun náà ó jẹ khalifa òun náà ló gbà tó pẹ́ lórí àléfà òun náà mọ̀ sí mọ́lídì ànábì sallallahu alaihi wasallam. gbogbo àwọn tá a kà kalẹ̀ kò sí kan nu wọn tó ṣe mọ́lídì ànábì sallallahu alaihi wasallam. ìyàwó Fatima ó mọ̀ gbẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ọmọ lè lóṣù 6 tó náà má lò lẹ́yìn ànábì kò mọ̀ sí mọ́lídì pé ọjọ́ tí wọ́n bí bàbá mi àbí kò mọ̀ sí mọ́lídì ànábì sallallahu alaihi wasallam. so tó bá rí bẹ́ẹ̀ nígbà tí gbogbo àwọn yìí ò ṣe so kí wàá ní ìyìn táwa tó kàn wá nípa mọ́lídù nàbí sallallahu alaihi wasallam tó wá jẹ́ pé mọ́lídì ló wá múmú lẹ́mìí wa tó ṣe pé kí ló dé tó jẹ́ pé ntọ́lọ́wọ́n ba Allah tí wọ́n bá ṣe léèwọ̀ tánàbí sallallahu alaihi wasallam bá ṣe léèwọ̀ eléyìí láwọ̀ àmúra sí àwọn nǹkan bẹ tó yẹ ká ṣe tó jẹ́ pé ẹ̀sìn Ọlọ́run bá ní àmúra sí àṣẹ so àwọn eléyìí tí wọ́n wá pè léèwọ̀ tí wọ́n ní ká jìnnà sí àwọn eléyìí làwọn amúra sí ìyẹn láàfin mọ̀ pé ṣàìtọ́n òun nìyẹn. bákan náà Dawlatul Amawiyya ó mà tó ṣẹlẹ̀ tí a rí Umar ibn Abdul Aziz so àwọn náà wọ́n má lò gba wọ́n jẹ kọ̀lífà wọn ò mọ̀ ṣe mọ́lídì nàbí. Dawlatul Abbasiyya náà má tún dé lẹ́yìn tiwọn tá a rí bíi Khalifa Harun Rashid amari wọn náà mọ̀ ṣe mọ́lídì nàbí yìí wọ́n lámú yẹ fún alùlù mọ́lídì gbogbo àwọn tá a kà kalẹ̀ wọn ò ṣe mọ́lídì o. hada wa ulama'ul islam haqqan wa hababun nabiyyi sallallahu alayhi wa sallam sidqan lam yahtafilu bi mawlidihi tilatal quruni limufaddala مع شدة معرفتهم لما أنزل الله وعظيم فقههم لما في كتاب الله كيف وهم حملة القرآن ورواة الآثار فنحن نقول لو كان خيرا لسبقونا إليه. ẹ̀rí gbogbo àwọn tá a kà kalẹ̀ wọn ò mọ̀ ṣe mọ́lídì àwọn eléyìí làwọn àáfàá wa gangan nínú ẹ̀sìn yìí àwọn eléyìí làwọn aṣíwájú wa nínú ẹ̀sìn yìí àwọn eléyìí lólùfẹ́ ànábì lódodo nínú ẹ̀sìn yìí mo ò ṣe mọ́lídì ànábì fún gbogbo àwọn ọjọ́ tí àwọn àsìkò tó lọ́lá jù lórí ilẹ̀ yìí pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ni wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run ọba jù àwọn ni wọ́n ní àgbọ́yé tírà Ọlọ́run ọba jù àwọn ni wọ́n gbé àlùkùránì sórí jù àwọn ni wọ́n gba àsáàrò wá rẹpẹtẹ tán gbàdísì wá fún wa tán gba àwọn àsáàrò oríṣiríṣi tán gbà wá fún wa wọn ò ṣe mọ́ tó ń síbẹ̀ wọn ò ṣe mọ́ lùdì wọn la fi sọ pé tó bá jẹ́ pé oore ń bẹ ń bi kéèyàn ó ṣe mọ́ lùdì ni làṣàbàkú na ilé yìí àwọn ni wọ́n gbà wájú wa síbẹ̀ àwọn ni wọ́n gbà wájú wa ṣe mọ́ lùdùn àìṣe wọn ìlú ń tọ́ka sí pé kí ni ìta gbọ́dọ̀ jìnnà sí ni bídíà ni a gbọ́dọ̀ jìnnà sí ni
eléyìí òun ni Imam Maliki ló fi sọ fún wa pé ma lam yakun fi zamani rasulillahi sallallahu alayhi wa sallam wa ashabihi dinan falan yakuna liyawma dina. ìyìn tó bá ṣe pé láyé ànábì wa Muhammad àtàwọn sàábé rẹ̀ kò jẹ́ ẹ̀sìn kò lè jẹ́ ẹ̀sìn lé ní iná mọ́, kò lè jẹ́ ẹ̀sìn lé ní iná mọ́. So ọlọ́run ọba àlá kọ̀dé akimalallahu lawudin wà á tá mà á lè yìí ní ìmà. ọlọ́run ọba ti pé ẹ̀sìn fún ànábì sallallahu alaihi wasallam. ó ti parí ìdẹ̀ra ẹ̀ lé ànábì wa Muhammad, ó ti parí ẹ̀ lé wa lórí, ó ti parí ẹ̀ lánàbì lórí, ó parí ẹ̀ láwa mùsùlùmí lórí nípa pé ó ti pé ẹ̀sìn fún wa. So tó bá rí bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì wá wa ní ṣọ́ra kúrò níbi ká máa ṣe bídíà, ká máa dá bídíà lẹ̀, ká máa dá dáadáa lẹ̀ sínú ẹ̀sìn, àbí ká máa ṣe nǹkan kan tó bá jẹ́ pé òun ànábì ò ṣe nínú ẹ̀sìn yìí àtàwọn sàábé rẹ̀ táwọn pé wọn bá ti ṣe ká jìnnà sí. So tó bá rí bẹ́ẹ̀ ibo la wá ti rí ní tá à ń pè ní al-ihtifalu bil-mawlid, ká máa ṣe ayẹyẹ ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam. wa innama eléyìí ká máa ṣe al-ihtifalu bil-mawlid wa innama huwa bid'atun iktaraha al-fatimiyun. àwọn tí wọ́n dá lẹ̀ àwọn fatimiyun ni o, àwọn Ubaydiyya àwọn ni wọ́n dá lẹ̀, àwọn ni wọ́n dá lẹ̀ lẹ́yìn ìgbà tó ọgọ́rùn-ún ọdún mẹ́ta tó lọ́lá jù ní tó ti lọ ní sẹ́ńtírì mẹ́ta ti lọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. tó di pé futuhati ń ṣẹlẹ̀ táwọn èèyàn tí wọ́n àwọn agbàmọ́gbàtàn tí wọ́n ń gba ìsìláàmù tí wọ́n fi kèfèrí kúfùrù sínú tí wọ́n wàá fi ìsìláàmù hàn síta, àwọn wọ̀nyí ni wọ́n gbàgbàkúgbà ni wọ́n lọ ń kọ́pì àwọn fatimiyun, àwọn làwọn tí wọ́n dá a lẹ̀ o. So wọ́n dá a lẹ̀ wọ́n kọ́pì pé wọ́n sọjọ́ bí ànábì wa Ìsá àtàṣàbù ó ń bẹ́ẹ̀ man tashabbaha biqawmin fahuwa minhum. So bákan náà wọ́n tún ṣe àwọn fatimiyun. àwọn wo làwọn fatimiyun? àwọn fatimiyun yìí àwọn ni sọ ṣe pé ní inú ìjọba tiwọn tó ń sẹ̀mí al-kufru li-bawah, kèfèrí tó tajú sasa. haisu haba al-kumur, níbi tí àwọn ìyá àwọn tá a sọ pé wọ́n ṣe mọ́lúdì tí wọ́n ṣe mọ́lúdì lẹ́tọ̀ yìí, àwọn ni wọ́n sọ pé ẹ máa mutí lọ kò sí wàhálà jàre, ẹ ti ṣe ajé wọ̀ ntọ́lọ́ ń ṣe léwọ̀. gbogbo abẹ́ wọn ṣe sìnà lóríṣiríṣi ni wàhálà kullal furuj. àwọn tá a sọ yìí gbogbo abẹ́ ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́, wọ́n ń bára wọn sùn lóríṣiríṣi ni wọn ò rí sìnà sí nǹkan kan. So bákan náà àwọn wọ̀nyí wọ́n jẹ́ kó yé wa pé kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú àwọn sàbí ànábì kankan o, wọ́n máa ń bú àwọn sàbí ànábì ni wọ́n sì máa ń kàfàrà àwọn sàbí ànábì ni. àwọn eléyìí làwọn tí wọ́n dá mọ́wólídù lẹ̀. wọ́n á sì máa ń ṣe mọ́wólídù tí wọ́n máa ń ṣe kì í ṣe tànábì nìkan ni wọ́n ń ṣe, mọ́wólídù 6 ni wọ́n máa ń ṣe. wọ́n á ṣe mọ́lúdì ànábì, wọ́n á ṣe ti Fatima, wọ́n á ṣe ti Ali, wọ́n á ṣe ti Hasan, wọ́n á ṣe ti Hussein. lẹ́yìn wá àgbà yẹ òun ni ọba yẹ tó pèrè ní muhizu, tó jẹ́ pé mudhilu díìnì ni tó pèrè ní muhizu díìnì. ọba yẹn ló yọ wá ṣẹ̀ṣẹ̀ wá sí tara ẹ̀. So àwọn ilé àwọn fatimiyun àwọn tí wọ́n dá alẹ́ nìyẹn. àwọn gbogbo àwọn mùsùlùmí tí wọ́n wá ń ṣe lẹ́nìí àwọn tí wọ́n jọ nìyẹn. ẹ dákun sáṣíwájú rẹ ni wọ́n jọ yẹn. So àwọn èèyàn bó ni wọ́n dá mọ́lídùú lẹ̀ wọ́n èsè èèyàn rẹ̀. àwọn tí wọ́n ń bú sàbẹ tí wọ́n ń làánà àwọn sọ̀hábà, àwọn fatimiyun àwọn ni wọ́n dá mọ́lídùú ànábì lẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún, lẹ́yìn tí sẹ́ńtírì àwọn ọdún tó lọ́lá jùlọ tánàbì sọ tó ti ré kọjá ni wọ́n dá mọ́lídùú lẹ̀. So sáwọn eléyìí làwọn fẹ́ mọ̀ tẹ̀lé. wọ́n pẹ́ mọ́lídùú nàbí sallallahu alaihi wasallam ọjọ́ ìbí ànábì, ayẹyẹ ọjọ́ ìbí yìí tí kò sí pé kí ni kò sí nínú Islam. So kò sí nínú Islam. náà ẹlẹ́kejì ni pé táwa fúnra wa gan tábà wá sí làákàyè tá a fúnra wa ní làákàyè tá a yára wa lọ́pọlọ, àwa náà rí wípé eléyìí ò tiẹ̀ tọ́ bí ti wulẹ̀ kó mọ̀. ìwọ fúnra rẹ sọ lè ṣe ọjọ́ bíi bàbá rẹ tó ti wà ní kòtò, bàbá rẹ tó ti kú tó wá ṣe ọjọ́ bíi rẹ sọ bójúmu. ìwọ náà rí pé kò bá làákàyè mu, pàápàá Yorùbá lẹ́ni tó gbọ́n. bọ́n ṣe wá di òmùgọ̀ níbi àwọn nǹkan ìní òwá yé wa. bàbá rẹ tó ti kú sọ lè sọ pé o fẹ́ ṣe bátidé bàbá rẹ tó ti kú. ìtajà láàyè tẹ́ ń ṣe àní bídíà ni kò sí lára ẹ̀sìn wa. ok èèyàn tó ti wá kú
Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti kú, ó ti kú, sàárè rẹ̀ ń bẹ Mádínà sallallahu alaihi wasallam. ó wá ló ń sọjọ́ bí ẹ tó ti wà nù kòtò ẹ tó kú, so make sense. ó sì á máa sọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam, ó lè sọjọ́ bí Ànábì. wọ́n tẹ̀lé pé ńgbà tí Ànábì wà láyé ń sìn ló bá ní ó fẹ́ fọjọ́ bí yẹ sí o, ó sọjọ́ bí Ànábì o, ó fẹ́ fi pọ́n ẹ lé o, á sọ pé àbóyọ ti ẹ̀rí sọ wọn pa Ànábì fúnra ẹ̀ náà yóò lẹ́sẹ̀kẹsẹ̀ ni yóò takò ẹ̀ pé kí ni ìgbolo ti rí rádaràda. Ànábì wa kú tán, ìwọ wa lẹ̀ ń sọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam, ìwọ ò sí wàá máa sọjọ́ bí bàbá rẹ tó ti kú. á rí pé kò sí bí kankan tó wọnú làákàyè, tá a bá gbé sínú làákàyè náà kò wọ làákàyè, kò lọ́n bí ẹ̀sìn, kò tún bá làákàyè mu kó sọ pé òun sọjọ́ bí bàbá rẹ tó ti kú. torí ẹ̀ ń gbàtà yín náà bá fẹ́ ṣe ti bàbá yín tó kú, kí lẹ́ máa ń pè ẹ lẹ́ ń sòkú bàbá yín, ẹ sọ pé ẹ sọjọ́ bí, abẹ́ máa sọ pé ẹ sọjọ́ bí ni, ẹ lẹ́ ń sòkú bàbá yín, ẹ lẹ́ ń sòkú bàbá yín, ẹ ní sọ pé ẹ sọjọ́ bí. báwo lẹ́sẹ̀ wá sọ pé ẹ sọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam tí ò sí láyé mọ́? nígbà tó wà láyé la sọ pé Ànábì sallallahu alaihi wasallam kò sọjọ́ bí ara ẹ̀, nígbà tó wà láyé àwọn sàábé rẹ̀ tí wọ́n jọ wà pẹ̀lú ẹ̀ wọn ò sọjọ́ bí fún, nígbà tó wá kú tán lẹ́yìn wá gbọ́jọ́ bí ẹ fẹ́ máa sọjọ́ bí ẹ tó ti kú. Subhanallah. Abẹ́lọ́run ọba Allah kọ́lọ́run ọba kó dákun kó jọ kó tàn mọ́lẹ̀ rẹ̀ sínú ìgbésí ayé wa o. Abẹ́lọ́run ọba kọ́lọ́run ọba kó tàn mọ́lẹ̀ rẹ̀ sínú ìgbésí ayé wa o. A rí pé ìròrí ṣàìtọ́nì pátápátá ni, fíkiri ṣàìtọ́nì ìyà, ìròrí ṣàìtọ́nì ni tó lágbára. wọ́n sì kò sẹ́nìkan tó lè là yàn bẹ̀ tó ju Ọlọ́run ọba lọ, kọ́lọ́run ọba kó là wá níbi àwọn aburú yìí. ẹ wàá rí nínú àwọn nǹkan tí wọ́n wá máa ń sọ, a rí pé á jẹ́ ìyàlẹ́nu gan nígbà tí a bá gbọ́ tẹ́lẹ̀ mi wá ní àyà ń bẹnu Al-Kùránì tó sọpọ́tì mọ́lídì táwọn ń ṣe, àdìsí Ànábì sallallahu alaihi wasallam àwọn sọpọ́tì mọ́lídì Ànábì táwọn ń ṣe. bí wọ́n léèrè pé ṣé àyà yẹ ò sí ni láyé àwọn sọ̀hábà, àbáwọn àwọn sàbí ò dá àyà yẹ mọ̀, àbí Ànábì tọ́lọ́run fi Al-Kùránì rán kò rí àyà yẹ. jàmáà mùsùlùmí ẹ jẹ́ á jìnnà sí gbogbo tó bá ti jẹ́ àdàdálẹ̀, kò sí nǹkan kan tí ó fà tó ju ìyà Ọlọ́run ọba lọ. ká tó máa lọ lálẹ́ yìí, nínú àwọn ẹ̀rí wọn tí wọ́n máa ń mú wá, á mú díẹ̀ wá ń bẹ̀ fún wa, á sì ń tó bàjẹ́ á fi sí i. sábà wípé torí nígbà tán bá sọ létí wa náà ká má rò pé ọ̀rọ̀ gidi ni, kò sọ̀rọ̀ kankan bí ọ̀rọ̀ tí wọ́n ń sọ, kò sí sẹ́ẹ̀rì kankan. ẹ pé gbogbo àwọn tó ń sọ náà ní ìsẹ́ẹ̀rì pé wọ́n kàn ń sọ kàtàkàtà náà ni, kò sí pé kókó ọ̀rọ̀ kan lẹ́wàá rídìí mú yẹn lóòótọ́ ni kíní kan wọ́n á kàn máa sọ kàtàkàtà náà ni. so má dalilu ala anna al-ihtifal, kí ni ẹ̀rí tó jẹ́ kó yé wa? ok ẹ jẹ́ mú láti ibi tí ó ti yé wa dáadáa. nínú àwọn òrùjú tí wọ́n máa ń gbé wá, nínú àwọn òrùjú wọn tí wọ́n ń gbé wá, wọ́n á sọ fún wa pé ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam kí ló burú ń bẹ̀? tá a bá ṣe kò sí nǹkan tó burú ń bẹ̀. wọ́n á wá máa gbé àwọn ìrújú oríṣiríṣi wá, wípé a lè ṣe náà, ṣé bá a kàn fi ń pànábì lé ní, kò sí tó burú nù ká pọ́n Ànábì lé, kò sí nǹkan kan tó burú ń bẹ́ẹ̀. gbogbo àwọn eléyìí a rí i pé ní tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá ni. nínú àwọn ẹ̀rí tí wọ́n mú wá, ó ní àdìsù sọ́ọ̀mù yaumi Àṣúrà, àdìsí ààwẹ̀ ọjọ́ Àṣúrà lélẹ̀ tó ṣe pé ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó dé lu Madina tó bá wọn tí wọ́n ń gba ààwẹ̀ Àṣúrà, wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn Yahudi pé kí ló dé tẹ́ fi ń gba ààwẹ̀ Àṣúrà. wọ́n wá ní linajati Musa alayhi salam fihi wa igiraki Fir'auna fihi. wọ́n ní pé nítorí pé àwọn ń gba ààwẹ̀ yẹ nítorí pé Ọlọ́run ọba Allah ó la Musa kúrò lọ́wọ́ Fir'auna, ọjọ́ tó lọ́wọ́ bá la Musa kúrò ní ọwọ́ Fir'auna tọ́lọ́run sì tẹ Fir'auna rì. bọ́lọ́run bá wá la Musa yẹ làwọn ṣe ń gba ààwẹ̀ yẹ láti fi pàtàkì ọjọ́ yẹn. tánàbí sallallahu alaihi wasallam náà wá sọ pé òkè o, ẹ jẹ́ káwa náà máa gbà á, torí báwa la lẹ́tọ̀ọ́ sí Ànábì Musa ju ẹ̀yin Nasara lọ, ju ẹ̀yin Yahudi lọ. wọ́n wá ní gbígbà yẹn.
ẹ rí i pé eléyìí ó yàtọ̀ pátápátá torí pé àdìsí tí wọ́n mú wáyìí ó ní pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó gba àwẹ̀ yẹ ó sì pa wá láti pé ó sì ní káwa náà máa ṣe kíni káwa náà máa gbà á. ẹ dákun alẹ́ rí tá à ń béèrè ni pé níbo lànàdì tí wàá ṣe mọ́lídù ló wá sọjọ́ òbí tó wá ní ẹ̀yin náà máa ṣe o àbí òkè ló ní ẹ̀yin sàábẹ̀ ẹ̀ sọjọ́ òbí mi o. so àwẹ̀ eléyìí anabi ṣe kíni ó gbà á. so ó sì tún sẹ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà máa gbà o torí àpé àwa lẹ́tọ̀ọ́ sí Mùsá ju àwọn wọ̀nyí gan lọ o. so bó ló ṣe jọra wọn kò jọra wọn pàápàá. so kò jọra wọn pàápàá. so tó bá rí bẹ́ẹ̀ so láti wá máa ṣe gbogbo àwọn nǹkan yìí bíi pé èèyàn kàn ń ṣe kíni èèyàn ń parọ́ tàn rẹ̀ jẹ ni. so anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ṣubú àti wọ́n tún máa ń kó wá òní qawlu ba'di min al-ihtifal bil mawlid min al-bid'a ila hasana allati yuthabu alayha sahibuha lima fihi min ta'dhimi qadri an-nabiy sallallahu alayhi wa sallam wa idhari al-farhi wal istibshari bi mawlidihi sharif. wọ́n nítorí pé àwọn ń ṣe maulidu nítorí pé kíni nítorí pé àwọn mọ̀ pé bídíà ni ṣùgbọ́n bídíà tó lè hasana ni bídíà tó dáa ni then láti máa fi gbé láti fi buyè ká nàbì ni láti gbá nàbì tóbi ni láti fi dùnnú hàn nípa ọjọ́ tọ́lọ́ ń bí ànábì nípa ọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam òun làwọn ṣe ń ṣe. so kí wàá ní n tó ba ọ̀rọ̀ yìí jẹ́ òní pé má dalilu ala anna al-ihtifal bil mawlid min al-bid'a ila hasana allati yusabu alayha sahibuha. so kí ni ẹ̀rí tó sọ fún wa pé mọ́lì nàbí yóò bí ní àtúlẹ̀ hasana ni ibo láti rẹ́rí yẹ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ibo láti rẹ́rí yẹ láti inú ọ̀dọ̀ àwọn sọ̀hábà àbí sáàgbọ́rọ̀ tọ́lọ́run lẹ́ àgbẹ̀tà nàbí lẹ́nu sì tí yín làwọn àtẹ̀lé. so ta ló sọ fún yín pé bídí àtúlẹ̀ hasana ni tẹ́ gbẹ̀sán lórí rẹ̀ pé ẹni tó bá ṣe mọ́lídì yóò gbà ládàá wà má wà mẹ́kìdárò àdàtàwà bókè gbogbo sẹ́ta bá ṣe tán bá ní àgbà ládàá wọn a máa ṣàlàyé ẹ̀ kí ni dèdè ládàá tá gbà bàbá ṣe mọ́lídì. àbí nahnu ahrasu mina sahabati wa tabi'ina ala hadha thawab àbí àwa la ní ojú kòkòrò pé a fẹ́ rẹ̀sán jù àwọn sàábé lọ ni tọ́fi jẹ́ pé àwọn ò fẹ́ rẹ̀sán pé káwọn náà ò ṣe mọ́lídì fún anabi Muhammad sallallahu alaihi wasallam àtàwọn tàbí yìí. wàhálì náà nù akitharu ta'dhiman li qadri nabiyyi sallallahu alaihi wasallam ṣé àwa ni a tóbi jù àwa la pọ̀ jù lẹ́yìn tó ṣe kíni tí ó ń pàtàkì anabi sallallahu alaihi wasallam ni. àbí àwọn tí wọ́n pàtàkì àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n pàtàkì anabi jù wá lọ dójú kú ni wọ́n ti dúró tẹ anabi lámúyà àtàfilò wọn ò ṣe mọ́lídì anabi. tó bá yẹ pé mọ́lídì ànábì ṣíṣe nǹkan dáadáa bá ní làṣàbàkú náà ilé yìí àwọn ni wọ́n sì wájú wa débẹ̀ so ta'dhim qadri nàbí pé nítorí pé afẹ́ gbá nàbí tóbi ni yakunu bi tibai yìí so afẹ́ gbá nàbí tóbi afẹ́ bàbàrà nàbí pẹ̀lú pátẹ̀lé ìmọ̀nà nàbí ni láfi gbá nàbí tóbi wa laysa bi iqtira'i ibadati lam yushra'aha. so kìí ṣe pé nítorí pé a ṣe ìbádà tó jẹ́ pé wọn ò ṣe kíni wọn ò ṣẹ̀ríà ò mú wá pé ká ṣe kíni ká ṣe láfi wá sọ pé a fẹ́ gbà nàbí tóbi gbogbo ọ̀rọ̀ yìí fàyínà dhalika fi ìtìhámù lahu bi annahu qasara fi tablighi risala ní tá à ń sọ gangan ni pé à ń àkíyèsí ànábì sallallahu alaihi wasallam wípé ànábì ò jíṣẹ́ pé anna risalata lam taktamil pé iṣẹ́ kò ànábì ò jíṣẹ́ pé torí pé ó yẹ kó ṣe mọ́lídì kí ló dé tí ò fi mọ́lídì sí kí ló dé tí ò fi mọ́lídì sáré ẹ̀sìn fún wa àìfi sí ànábì ó bùkù yìí tá à ń sọ nìyẹn nígbà táwa bá ń ṣe mọ́lídì tánábì ò ṣe táwọn sàbí ò ṣe so eléyìí ìtàbùkù ànábì sallallahu alaihi wasallam òun ni ọlọ́run sì sọ pé iṣẹ́ ti pé wa idha kana sahabatu lam yaf'alu li mawlida nígbà tó bá rí pé àwọn sàhábà àwọn ò ṣe mọ́lídì fàálì máa nà dálíkà annahum kanu la yu'azzimuna qadra an-nabi sallallahu alaihi wasallam àwọn túmọ̀ sí pé àwọn bàbàrà ànábì nìyẹn àbí gbàdúrà bá jẹ́ pé mọ́lídì yà wá fi ń bàbàrà ànábì ni a jẹ́ pé àwọn tí wọn ò ṣe kíni àwọn ò bàbàrà ànábì
wípé àwa rí pé ó yẹ ká bàbàrà ànábì pẹ̀lú mọ́lídì báwọn sàbẹ̀ tí wọn ò ṣe àwọn tàbí tí wọn ò ṣe àwọn ò ṣe kí ni wọn ò bàbàrà ànábì náà tí ò ṣe fúnra rẹ̀ kò bàbàrà ara ẹ̀ tó a rí pé gbogbo eléyìí ni àfáwa Ibn al-Hajj ó ní tuwufiya an-nabiyyu sallallahu alayhi wa sallam yawm al-ithnain ó ní ànábì sallallahu alayhi wa sallam ó kú lọ́jọ́ Monday ní ọjọ́ 12 nínú oṣù Rabiul Awwal ní ọdún ẹlẹ́ẹ̀kọkànlá hijira tó ń ṣe déédéé ọjọ́ tí wọ́n bí náà fi fàkàìfà yahtafilun kí ló wá dé tẹ́ ń ṣàjọyọ̀ tẹ́ ń ṣayẹyẹ wa yakuluna wa yashrabun ẹ̀ ń mu ẹ̀ ń jẹ ẹ̀ ń mu wala yabukun kí ló dé tẹ́ ẹ̀ máa sunkún ànábì kú torí pé àyájọ́ ọjọ́ yẹn náà ló ṣe kíni ló jáde láyé ọjọ́ Monday náà ló jáde láyé ní ọjọ́ 12 nínú oṣù Rabiul Awwal ní ọdún ẹlẹ́ẹ̀kọkànlá lẹ́yìn ìjìra lànàbì jáde láyé. kí ló dé tẹ̀ máa sunkún pé ànábì torí pé kábànújẹ́ pé ànábì kú ò láyé òun ló lágbára jù òun ló yẹ kó tọ́jú bí wọn náà ti máa ń sunkún jọ́ tí bàbá rẹ bá kú tó mọ̀ sunkún kí ló dé tó sunkún pé àṣìbá ànábì láyé ànábì sì kú ò láyé kí ló dé tẹ̀ mọ́ kẹ́ẹ̀sì yẹ ó ṣe á jẹ́ pé ayẹyẹ kẹ́ máa jẹun kẹ́ máa mu wàlá yabukun wàlá yahzunun wàlá yahzanun máa banújẹ́ mẹni ajili fákìdì nàbí yìí sallallahu alaihi wasallam torí pé àrà nàbí ma fi dhalika al-yawm lọ́jọ́ yẹn torí ọjọ́ yẹn náà ni ó jáde láyé kí ló dé tẹ̀ síbẹ̀ ma'a annahum law fa'alu dhalika waltazamuhu lakana bid'atun aidan pé tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ náà tó bá yẹ pé tẹ́ wá mú ọjọ́ tẹ́ wá ń ṣe bẹ́ẹ̀ náà bídíà náà ni wa in kana al-huzn alayhi sallallahu alayhi wa sallam wajiba ala kulli muslim tó ní tó sì jẹ́ pé a ti mọ̀ pé a gbọ́dọ̀ banújẹ́ lórí pé àbánábì láyé pé ànábì kú ó yẹ kí inú wa máa bàjẹ́ bá a bá rántí ẹ̀ ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà a lè ṣe kíni a lè kóra wájọ́ aláṣẹ̀bí ìṣìmá ilé dálíkà wá ká kóra wájọ́ ká wá ní kílẹ̀ ń ṣe ọ̀nà àbánújẹ́ pé ànábì ò sí láyé ni nígbà tó wá rí bẹ́ẹ̀ kílẹ̀ wá ń dunnú pé ànábì ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam gbogbo ọjọ́ ànábì láyé bákan ni gbogbo ọjọ́ ànábì láyé kò sọjọ́ tí ó pàtàkì bó ló ṣe á jẹ́ pọ́jọ́ kan lè wá mú tẹ wá ní ẹbí ń ṣe pé ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam so eléyìí a rí i pé ìrújú lásán ni àti àbá lọ wo inú tí àti wọn ń pè ní alimadikọlù libunilẹ hajj àbá ń bẹ bákan náà aṣubuha rọbíà ìrújú nínú àwọn ìrújú míì bá lè pè bí ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tá a ti ń kà fún alátẹ̀kàn makila min anna nabiyya sallallahu alayhi wa sallam ashara ila fadilati hada ash-shahr al-adimi bi qawlihi lis-sa'ili alladhi sahalahu an sawmi yawm al-ithnain dhaka yawm wulidtu fihi dhaka yawm wulidtu fihi gẹ́gẹ́ bí wọ́n ní inú ìrújú tí wọ́n tún ń gbé wá òun ni kí wọ́n sọ pé sẹ́yìn ọmọ pọ́jọ́ yẹ pàtàkì ni wọ́n á tún wá sọ fún ẹ pé àṣepé ẹ̀yin náà kà díẹ̀ lówó náà àdìsí náà ẹnìkan wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam wípé kí ló dé tó fi máa ń gbààwẹ̀ lọ́jọ́ Monday ó nítorí pé ọjọ́ Monday ni wọ́n bí mi yóò fi wá nu Sahih Muslim fatashrifu hadha al-yawm ká sàpọ́nlé ọjọ́ yìí ká bàbàrà ọjọ́ yìí mutadamminu tashrifi hadha ash-shahr òun náà ló kó sínú pé ká bàbàrà oṣù yìí alladhi wulida fi oṣù tí wọ́n bí ànábì inú ẹ̀ sallallahu alaihi wasallam ala tara anna sawma hadha al-yawmi fihi fadlun azim sẹ́ẹ̀rí pé bí ànábì ṣe ń gbààwẹ̀ lọ́jọ́ yẹn ẹ̀ rí pé ọlá ńlá ni ànábì gbọ́lá fọ́jọ́ yẹn ni li'annahu sallallahu alaihi wasallam wulida fi torí pọ́jọ́ yẹn ni wọ́n bí so wọ́n tún máa má dé sí yẹn náà wá ní tí ò sì bá nǹkan kan mú so kí ni ó ba ọ̀rọ̀ wọn yìí jẹ́ òun náà ni sọ́ọ̀mù nàbí sallallahu alaihi wasallam yawmal ithnain laysa dalila ala bid'ati al-ihtifal bil mawlid pé ànábì ń gbààwẹ̀ lọ́jọ́ Monday iye ò kí ń sẹ̀rí tẹ́ fi dá bídíà ìsàyẹyẹ ọjọ́ bí ànábì ilẹ̀ torí pé wọ́n bi ànábì léèrè nípa ọjọ́ yẹn fàkọ́ọ̀lù ànábì sọ pé dáàkà yawmu wulidtu fi ó ní ọjọ́ yẹn ọjọ́ tí wọ́n bí mi torí pé ọjọ́ Monday ọjọ́ tí wọ́n bí ni ọjọ́ tí wọ́n bí mi ni wa yawmu bu'ithu ọjọ́ Monday yẹn ọjọ́ tí wọ́n tún gbé mi dìde lánàbì ni àwọn òǹzìlà aláyìíyàfi ọjọ́ yẹn náà ni wọ́n sọ alukurani kalẹ̀ fún mi
rọwáwù Muslim gẹ́gẹ́ bí Imam Muslim ṣe gbà wá. So kìí ṣe pé ọjọ́ ìbí nìkan tó ti yé kìí ṣe ọjọ́ ìbí nìkan ọjọ́ yẹn náà ọjọ́ Monday yẹn náà ni wọ́n ṣe kíni ọjọ́ yẹn náà ni wọ́n tún ṣe kíni ni wọ́n gbé dìde lánàbí ọjọ́ yẹn náà ni wọ́n tún sọ àlùkùránì kalẹ̀ fún tó bá rí bẹ́ẹ̀ ya máa tún ṣe máa ṣe ìrántí ọjọ́ tí wọ́n kìí ṣe mọ́lúdì nìkan lẹ́ẹ̀mọ̀ ṣe mọ́ ń gbà náà tó bá jẹ́ pàdé ṣe ilé ìlẹ́mù wa ẹ pé ọjọ́ tí wọ́n gbà nàbí dìde lánàbí náà ẹ tún máa ṣayẹyẹ rẹ̀ so ọjọ́ tí àlùkùránì sọ̀kalẹ̀ ẹ tún máa ṣe kíni tó bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ náà ẹ tún máa ṣe kíni ẹ tún wá déètì fún ẹ tún máa ṣayẹyẹ rẹ̀ so àdìsí ẹ kò bá lọ rárá pé torí ẹ lẹ́sìn wa máa ṣe ìtìfàl ṣe a jẹ́ pé àdìsí yìí àwọn sàbí ò gbọ́yé pé tó wá gbà àwọn sàbí gbọ́yé ni bẹ́yìn ṣe gbọ́yé yẹ àwọn ló ti yẹ kí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ bó sọ pé ẹ rí ni ọjọ́ Monday ànábì ń gbàwẹ̀ àwọn sàbí náà ló sì lọ béèrè àbí sàbí náà lẹ́nu tó béèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀ olóyè kọ́kọ́ bẹ̀rẹ̀ pé tó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ bàbàrà ọjọ́ yìí ká máa ṣe mọ́lú àwọn ò wá ṣe bẹ́ẹ̀ àwọn ò wá ṣe ìtìfàl àwọn ò sáyé ọjọ́ bíi ànábì ibo lẹ́yìn ti rí so gbogbo ẹ̀rí tí wọ́n máa mú wá ni ẹ wá bí wọ́n léèrè pé ẹni tó lọ bá ànábì tó béèrè lọ́wọ́ ànábì ǹjẹ́ òun wá ṣe ọjọ́ bíi ànábì sallallahu alaihi wasallam tó bá dé ìsìwà ǹjọ́ sàlàyé fún wọn pé tó ń túmọ̀ nìyí o ǹjẹ́ àwọn sàbẹ́ tànábì ń bá ǹjẹ́ wọ́n gbọ́ yé sí bíi pé òkè ẹjẹ́ á ṣe ọjọ́ bíi ànábì o so yín táwọn ò bá ti wá gbọ́ yé sí ìwọ ò lè gbọ́ yé sí lẹ́nì yín tá à ń sọ fún ẹ gangan bí ẹ̀sìn nìyẹn láti sọ pé alikitaabu wa sunna ala fahmi sọ̀háàbà ó tẹ̀lé tírà Ọlọ́run ó tẹ̀lé alukurani ó tẹ̀lé sunna ànábì sallallahu alaihi wasallam lórí àgbọ́yé àwọn sọ̀háàbà ni o torí pé àwọn sọ̀hábà lọ́lọ́run sọ pé radiyallahu anhum wa radu anhu àwọn Ọlọ́run ti yọ́nú sí wọn so àwọn tọ́lọ́run ti yọ́nú sí yín tán ṣe tọ́lọ́run fi yọ́nú sí wọn làwa náà ó ṣe táàfì dẹni àlìjẹ́nnà so kí wọ́n má tún wá padà lọ ṣe tọ́lọ́run ó fi bínú sí ẹ so àwọn òsì tọ́lọ́run wọ́n sì ṣe tọ́lọ́run fi yọ́nú sí wọn kò sí mọ́lídìí ń bẹ̀ kí ni wọ́n bá débẹ̀ so wọ́n lọ fi jẹ́ pé àdìsí yìí wọ́n á sọ pé torí pé ànábì ń gbàwẹ̀ lọ́jọ́ Monday ànábì ń sọjọ́ bí ara ẹ̀ ní irú ọ̀rọ̀ wo nìyẹn so tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ káwọn sàbẹ̀ gbàlù kí wọ́n gborí jọ́nà kí wọ́n máa ṣe ni àwọn ló yẹ ká rí lẹ́rìí kẹ́ni pé àwọn sàbẹ̀ náà ṣe torí àdìsí yìí torí pé kìí sẹ́yìn ló wáyé kẹ́ gbọ́ àdìsí yẹn yé ju àwọn sọ̀hábà lọ so àti pé ẹlẹ́kejì ni pé nígbà tẹ́yìn ó bá wá sọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ kan lẹ́sọ pé ó sọ pé torí pé ọjọ́ yẹn ni wọ́n bí mi ìdáka ya ọmọ wòlé tù torí pé ọjọ́ yẹn ni wọ́n bí mi buhisu ńkọ́ wà buhisu tó wà ń bẹ̀ ńkọ́ àwọn ń zila aláyà tó wà ń bẹ̀ ńkọ́ so jàmá mùsùlùmí so faqad kana sallallahu alaihi wasallam yasumu dhalika al-yawma anabi sallallahu alaihi wasallam ó ń gbààwẹ̀ lọ́jọ́ yẹn min kulli usbu ní gbogbo ọ̀sẹ̀ ni ọ̀dà nígbà tẹ́yìn náà wá ní àdìsí yẹn torí àdìsí yẹn lẹ́yìn ṣe ń ṣe mọ́lídì tọ́ kí ló wá tẹ́yìn náà máa ṣe mọ́lídì yín gbogbo Monday tí gbogbo Monday lànàbí ń gbààwẹ̀ ṣé Monday sẹ́ẹ̀kan lọ́dún ni ànàbí ń gbààwẹ̀ ni so gbogbo Monday lànàbí ń gbààwẹ̀ so gbogbo Thursday lànàbí ń gbààwẹ̀ so ti yé kí ló dé tẹ́yìn náà máa ṣe kíni tẹ́ ẹ̀ máa ṣe mọ̀lúdì yín gbogbo Monday tó bá jẹ́ pàdé ṣe ilé lẹ́fẹ́ tẹ̀lé so ayédè wa mú ẹ̀ iná pè ní alikiyasu máa lè fa àríkì yín tí ò bára wọn lọ tí ò lọ èsì kìyàsí rọ so àdìsí eléyìí kò ń ṣe kéèyàn ṣe ìtìfáàlù mọ́lídì ní kò sí mbẹ́ wọ́n bá yẹ pé ó ní àwọn kí wàá ní wàhálà àjẹpẹ́ àwọn sàbẹ́ ó ti yẹ ká ti rí àwọn ká mọ̀ ká rí pé wọ́n ń ṣe nìyẹn torí pé àwọn ni wọ́n kọ́kọ́ gbọ́yé ní tí wọ́n bá gbọ́yé làwa náà gbọ́dọ̀ gbọ́yé tí wọ́n rágbọ́yé tiẹ̀ tó yàtọ̀ sí tàwọn sàbẹ́ yẹn ní ó kó yà jẹ́ wájú Ọlọ́run àgbọ́yé tiẹ̀ tó yàtọ̀ sí tàwọn sọ̀hábà yẹn ni ló fi dẹni tí ò ní wà lìjẹ́ náà Ọlọ́run ògbàgbọ́yé tiẹ̀ lè yàtọ̀ sí tàwọn sọ̀hábà kó wá rọ́nà lọ so mọ̀ pé àgbọ́yé tànàbí fún àwọn sọ̀hábà àgbọ́yé tó fún wọn orí ẹ̀ ni wọ́n wà tí wọ́n bá ti gbọ́ nǹkan míì yé ìwọ ti yẹ bẹ̀rẹ̀ o ti kúrò lórí ìsìláàmù tẹ̀sìn Ọlọ́run ọba tọ́lọ́run ọba fi rán Ànábì sallallahu alaihi wasallam tiẹ̀ ló ń ṣe yẹ so ìròrí tiẹ̀ ni wọ́n á fẹ́ ká fi ṣẹ̀sìn lẹ́nìí àgbọ́yé tiẹ̀ ló fẹ́ ká fi ṣẹ̀sìn so ká mú àgbọ́yé tànàbí kúrò ń bẹ̀ ká mú tàwọn sàábé kúrò ń bẹ̀ ọwọ́ á lò nífẹ̀ẹ́ Ànábì irúfẹ́ wo nìyẹn iye ò kì í ṣèfẹ́ o tàṣílì ilà wà á ń ta tó di irú bàwò àdàbàhánu fìlìkìyà síbàdí làwùkánà hubbuka sadiqan làtọ́ àtàwò
innal muhibba liman yuhibbu muti'un innal muhibba liman yuhibbu muti'un. a tàásílì yìí la òun sẹlọ̀n òun sànábì tànábì ní kẹ́ẹ̀kú ńbẹ kullu bid'atin dalalah gbogbo tẹ bá dálẹ̀ sínú ẹ̀sìn gbogbo àdádálẹ̀ tẹ bá dálẹ̀ sínú ẹ̀sìn àánú ni. man ahdatha fi amrina hadha ma laysa minhu gbogbo ẹni tó bá dá tí ò sínú ẹ̀sìn síbẹ̀ kò sí ńbẹ̀ ànábì ò ṣe àwọn sàábì ò ṣe nítorí bá tànábì ò bá ti ṣe kò sínú ẹ̀sìn náà nìyẹn tá a bá ti sọ pé nínú ẹ̀sìn. ìwọ wa fẹ́ mú wa man amila amalan laysa alayhi amruna fa huwa raddun bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kan tí ò sáṣẹ ẹ wá ń bẹ̀ irú iṣẹ́ bẹ́ẹ̀ á dá padà fún ni á dànù láyà yóò wá jìyà. so ìyẹn ni wọ́n wá fẹ́ ṣe ìgbẹ̀yẹ ló fẹ́ fi sin náà ìyẹn ló fẹ́ fi gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run lélẹ̀ tí wọ́n ní kó ṣe tó pọ̀ rẹpẹtẹ lẹ̀ tó rí ṣe. ìtọ́lọ́hún wa nú ẹ̀ńsẹ̀ rẹ̀ ló fẹ́ ṣe ìyí tí wọ́n ní kó ṣe ó gbé kalẹ̀ ó ṣe. kí làwọn sàábé kí ni wọ́n ń ṣe Ànábì ń gbààwẹ̀ lọ́jọ́ Monday àwọn náà ń gbààwẹ̀ lọ́jọ́ Monday Ànábì ń gbààwẹ̀ lọ́jọ́ Thursday àwọn náà ń gbà lọ́jọ́ Thursday Ànábì ń gbààwẹ̀ 13 14 15 àwọn náà ń gbà kí ló ti wò ó ṣe yẹ kí wọ́n náà máa gbààwẹ̀ Monday gbogbo Monday àwa ni torí bá Ànábì gbààwẹ̀ Monday ni wọ́n fi ń ṣe mọ́lídù sójọra wọn ni ṣé mọ́lídù l'Ànábì ṣe tó ń gbààwẹ̀ lọ́jọ́ Monday kí ló ti wọ́n náà máa wẹ̀ kó máa gbà pé Ànábì gbà o torí bá Ànábì sì gbààwẹ̀ lọ́jọ́ Monday torí pé kìí ṣe pé torí pé ó sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ní torí pé ọjọ́ yẹn ni wọ́n bí mi torí pé ọjọ́ yẹn ni Ọlọ́run ọba àlékiọlá ni ló ṣe mí l'Ànábì torí pé ọjọ́ yẹn ni wọ́n sọ àlùkùránì kalẹ̀ fún mi wọ́n sọ àlùkùránì kalẹ̀ fún wọn wọ́n sì wọ l'Ànábì ìwọ náà wà ní o fẹ́ máa ṣe ọjọ́ bí ara tiẹ̀ náà ìwọ náà ṣé ìwọ náà máa ṣe ọjọ́ bí ara rẹ ìwọ náà máa gbà àwẹ̀ lọ́jọ́ tí wọ́n bí ọ táwọn sàbẹ̀ ṣe bẹ́ẹ̀ kódà kìí ṣe tẹ̀ lílù kó wọn wá sá sọ pé ṣèbáná mi náà ń gbàwẹ̀ lọ́jọ́ tí wọ́n bí ẹjẹ́ mi náà máa gbà lọ́jọ́ tí wọ́n bí mi àbí ẹ léèrè pé sàbẹ̀ wo ló ṣe àgbọ́yé wọ ni ló fi gbọ́ yẹyẹ yín tó súnmọ́ jù nìyẹn pé káàtì ẹ̀ sọ pé ó fẹ́ ṣe tàwílù àdìsí síbi kan pé ẹjẹ́ kí mi náà máa gbàwẹ̀ lọ́jọ́ tí wọ́n bí torí ànábì náà ń gbàwẹ̀ lọ́jọ́ tí wọ́n bí ìyá kò dẹ̀ ṣeé ṣe náà so tànábì lọ́ọ́ máa ṣe ọjọ́ Monday yẹn ìwọ náà ṣe kí ni ìwọ náà máa gbàwẹ̀ pé wá ní jẹ́ Monday kan láàrin ọdún gbogbo Monday ni mọ́lídù tó wá ṣe lẹ́nìí wọ́n bá mọ̀ pé ó fẹ́ ṣe mọ́lídù ọ̀yá máa ṣe gbogbo Monday ó bá ti ṣe Monday tó tún bọ̀ tún ṣe Monday tó tún bọ̀ tó tún ṣe so torí pé gbogbo Monday l'Ànábì ń gbàwẹ̀ so kì í ṣe mọ́lídù nàbí sallallahu alaihi wasallam Ànábì ò ṣe mọ́lídù so kò ṣe mọ́lídù so pẹ̀lú àdìsí so a rí i pé irọ́ lásán ni so ilé kò sọ̀rọ̀ ńbẹ̀ so Ànábì sallallahu alaihi wasallam lam yakun dhalika maratan wahida fil 'am kì í ṣe ẹ̀kan lọ́dún fàáyínà ádámì ma yaf'alu li muslimuna al-yawm ibo làwọn mùsùlùmí ti rí èyí tí wọ́n ń ṣe lẹ́nìí walau kana tifalan kama yaz'umu az-za'imuna laktalafat al-kayfiyya so tó bá yẹ pé bí ó ṣe rí ìbọn wáyé pé ní táwọn mùsùlùmí ṣe lẹ́nìí ìbá ni a ti rí sàbí ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti rí sàbí tí ó lu gángan sàbí tí ó lu bàtà sàbí tí ó lu àtòrí kíní yọ wà lọ́tọ̀ọ̀tọ̀ ni wọn ò ṣe kò sẹ́ẹ̀rí ẹ̀ kò so kí là ń bá káàkiri ẹ jẹ́ padà sí di sunna anabi sallallahu alayhi wa sallam. bákan náà nínú àwọn àrújú eléyìí tí wọ́n tún ń kó wa òun ni wọ́n sọ pé ṣé bá a rí i pé anabi sallallahu alayhi wa sallam hakọ an nafsihi ba'da nubuwa ó pẹran fúnra rẹ̀ lẹ́yìn ìjà nàbì máa annahu warada anna jaddahu abdulmutallib hakọ anhu في سابع ولادته والعقيقة لا تعاد مرة ثانية فزعموا أن هذا فعله صلى الله عليه وسلم وآله وسلم إظهارا للشكر على إيجاد الله تعالى إياه رحمة للعالمين. so wọ́n ní nínú ètò wọn tí wọ́n mú wá ni pé wọ́n ní ẹgbàá wa kan tí wọ́n rí tí wọ́n sọ pé Ànábì sallallahu alaihi wasallam ó pa súnà ara rẹ̀ òpin ara rẹ̀ pẹ̀lú pé a ti rí ẹgbà wá tó jẹ́ kó yé wa wípé Abdul Muttalib ó pa ẹran súnà Ànábì lọ́jọ́ keje tí wọ́n bí ó ṣe àkíkọ̀ so wọ́n pa ẹran súnà Ànábì lọ́jọ́ keje tí wọ́n bí Abdul Muttalib tó ṣe bàbá Ànábì ó pa ẹran àkíkọ̀ ó pa ẹran súnà Ànábì lọ́jọ́ keje tí wọ́n bí pẹ̀lú ẹgbà wá tó lálàáfíà so
àkíkọ̀ yìí lè wọ́n ẹsẹ̀ lẹ́ẹ̀mejì bóyá ànábì yóò tún ṣe wá ṣe kíni yóò tún ṣe wá pẹran àkíkọ̀ nílẹ̀ ìgbà tó tún dà ànábì tán yóò ṣẹ̀ṣẹ̀ wá pẹran àkíkọ̀ míì irọ́ ni. gbogbo àwọn sàábé tí wọ́n ti ṣe súnà wọn kó tó di pé wọ́n gbà sílámù ṣé nígbà tí wọ́n gbà sílámù tán wọ́n tún lọ tún àkíkọ̀ pa kò ṣeé ṣe tó bá dé pé bẹ́ẹ̀ ni kò ní jàǹdà bíi nìkan gbogbo àwọn sàábé náà wọ́n ṣe kíni wọ́n mọ̀ tẹ́ran súnà wọn pa gbà tán gba islam gbogbo àwọn tán gba islam wọ́n mọ̀ tẹ́ran súnmọ́ pa ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ náà ti ṣe nínú àìmọ̀kan yẹn náà bá ṣe ṣe yẹn náà ọlọ́run ti gbà wọ́n ti ṣe náà nìyẹn. so ànábì ò tún ẹran ẹ̀ kankan pa ní tá a dẹ̀ fi mọ̀ ó ní ẹgbà wa tí wọ́n gbà wáyìí pé ànábì sallallahu alaihi wasallam akọ an-nafsi ghayru sahih walam yathbut kò lálàáfíà bẹ́ẹ̀ tí ni ò fẹsẹ̀ rinlẹ̀ ní tá a fi mọ̀ bẹ́ẹ̀ ni fàkọ̀dìdọ̀ àfàwọlẹ̀ àyímà àwọn gbogbo àwọn aṣíwájú àfáìsìn àwọn àfáìsìn àwọn onímẹ̀sìn ni wọ́n dùn àáfà àdéṣì yẹ gẹ́gẹ́ bí Imam Malik wọ́n dùn àáfà rẹ̀ àfáwà aládìsí Ahmad bin Hanbal wọ́n dùn àáfà rẹ̀ àfáwà Al-Bazzar wọ́n dùn àáfà rẹ̀ àfáwà Al-Bayhaqi wọ́n dùn àáfà rẹ̀ Imam Nawawi wọ́n dùn àáfà rẹ̀ Al-Hafizu wọ́n dùn àáfà rẹ̀ Al-Mazzi wọ́n dùn àáfà rẹ̀ Al-Hafizu Zahabi wọ́n dùn àáfà rẹ̀ Al-Hafizu Ibn Hajar àwọn náà dùn àáfà rẹ̀ Al-Hafizu Al-Mazzi wọ́n dùn àáfà rẹ̀ Al-Hafizu Zahabi wọ́n dọ̀ hafa rẹ̀ Al-Hafiz ibn Hajar wọ́n dọ̀ hafa rẹ̀ Imam Maliki wọ́n dọ̀ hafa rẹ̀ Ahmad ibn Hanbal wọ́n dọ̀ hafa rẹ̀ Imam Al-Bazzar wọ́n dọ̀ hafa rẹ̀ Imam Bayhaqi wọ́n dọ̀ hafa rẹ̀ Imam Nawawi wọ́n dọ̀ hafa rẹ̀ aládìsí tí ò lálàáfíà ni so kò fẹsẹ̀ ẹni rẹ̀ law thabata hadha ani nabi sallallahu alaihi wasallam lima kana hadha al-hukmu yakhussuhu bal لاستحب لكل مسلم أن يعق عن نفسه شكرا لله على نعمة الخلق والإيجاد حتى ولو لم يكن لمخلوق نبيا صلى الله عليه وسلم. tó bá jẹ́ pé àdìsí yẹ ó fẹsẹ̀ rìn ilẹ̀ ni kí ló dé tí ó àjẹpá nàbí nìkan ni ó mọ̀ sí so gbogbo mùsùlùmí náà ni ó bá tún máa tún ẹran pa pé ẹ jẹ́ tó pẹran súnà mi kí ẹ tó fi dúpẹ́ fọ́lọ́run lórí pé ọlọ́run ọba ṣe dáadáa fún mi ó dá mi ó tún ní kí n máa bẹ òmìnir jáde bí nìkan sallallahu alaihi wasallam so àdìsí irọ́ ni ìyẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀rí ìyẹn ti bàjẹ́ bẹ́yẹ sẹ́rẹ́ adigun bá ṣe ń ná kiri gbogbo ẹ̀ látàárọ̀ ló fi jẹ́ pé kò sẹ́ẹ̀dì kan tẹ́nìkan máa kó wá àwọn ẹ̀rí wo ló fẹ́ kó wá ẹ̀rí tí ò fẹsẹ̀ múlẹ̀ tí ò ló fẹ́ kó wá àbí tí wọ́n tó ṣe tàwílù ẹ̀ sí àwọn sọ fún pé sànàbì ló ṣe tàwílù ẹ̀ síbi àbáwọn sọ̀hábà ó ò sì lè rí i mú wá pé kíní ìyànẹ́bì ló ṣe o nígbà tó sọ ní ìsìtò ní bídíátùlẹ̀ hasana ń bẹ àákàn bí ẹlẹ́rìí ni pé ẹ dákun ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn sànàbì ló sọ ni àbáwọn sàábé ló sọ. sọ nígbà tó bá dẹ̀ ti rí tó ti rẹ́ẹ̀dì látọ̀dọ̀ ànábì tó rẹ́ẹ̀dì látọ̀dọ̀ àwọn sàábé tó wá máa ń sọ fẹ́mi pé bàbá kan ló sọ á sọ pé o mọ nǹkan tó ń sọ ni. sọ ló fi jẹ́ pé súnà ó nìkan ni láfi lè ṣàṣeyọrí láyé àti lọ́jọ́ gbèǹde àkíyàmọ̀ táàfi mórí bọ́ nínú ìyà ọlọ́run ọba kọ́lọ́run ọba aláàkó mọ̀ sí wá lẹ́nu ìyá rẹ̀ so eléyìí gbogbo àwọn eléyìí á rí i pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ o so tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀rí tí wọ́n ń kó wá òun náà ni àti nàkọ́dọ̀ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan yóò táwọn tù so nínú àwọn ẹ̀rí tí wọ́n tún máa ń kó wá òun ni eléyìí nínú àwọn ẹ̀rí tí wọ́n tún máa ń kó wá òun ni eléyìí tí wọ́n sọ pé náàlàm àmọ̀ àti ẹ̀ mọ̀ pé mọ́lídù yìí a mọ̀ pé láìsà súnà mọ̀ ọ̀pẹ́ mọ̀ ń wá ayé àkùrá nìkan náà wà tán tó máa ń mú wá bẹ́ẹ̀ ok nínú ìjọba tó máa ń mú wá òní pé wọ́n á sọ pé mọ́lídì yìí àwọn mọ̀ pé láìsà súnà tu nàbàwíyà kì í ṣe súnà ànábì wàlá tọ̀ríkọ̀n láìsà súnà tànàbàwíyà wàlá tọ̀ríkọ̀n sàlàfíyàn wàlá amalal qurunil mashhudi laha bilqayd wa innama nuridu muqabalatal fikrati bil fikrati so ní táwọn tán tó máa ń sọ lóòótọ́ ni ṣùgbọ́n àwọn mọ̀ pé mọ́lídù kìí ṣe súnà ànábì
kìí ṣe ojú ọ̀nà àwọn ẹni ìsíwájú. So nígbà tá a bá ti mọ̀ bẹ́ẹ̀ kí wàá là ń ṣe fún. Àwọn kan fi ń ṣe kíni, àwọn kan fi ń mú ìròrí wá ni, àwọn kan fi ń rántí ni, káwọn kan fi kóra àwọn jọ, àwọn kan fi ń sọ̀rọ̀ fáwọn sàábì àwọn ọ̀dọ́, àwọn kan lọ́jọ́ kan yẹ káwọn fi bá àwọn ọ̀dọ́, káwọn fi bá wọn sọ̀rọ̀, káwọn fi sọ̀tàn Ànábì fún wọn. Kí ló dé? So nǹkan gbà lérò nìyẹn wípé àkànfẹ́ lọ́jọ́ yẹn kán lè bá a mọ̀ pé ọjọ́ ni wọ́n bá Ànábì, ká sì lè máa bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ká mú àjẹ́ pé tó bá jẹ́ pé nǹkan gbà lérò nìyẹn kò nítumọ̀, torí pé kò sígbà tá ì dákọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Kò dẹ̀ ṣe ìgbà yẹn nìkan la wá gbọ́dọ̀ sọ pé a fẹ́ sọ ọ̀rọ̀ nípa Ànábì, la fẹ́ sọ sírọ̀ Ànábì sallallahu alaihi wasallam fáwọn èèyàn. Ó ṣe àjọjọ́ yẹn láàmú tá a sọ pé a fẹ́ sọ sírọ̀ tó jẹ́ pé ọmọ kékeré ó ti gbọ́dọ̀ máa mọ̀ tàn Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo ìgbà ni ó mọ̀ lẹ́mọ̀, kì í sọ ọjọ́ yẹn ti á jẹ́. Bó lẹ́sẹ̀ wá túùsì ọjọ́ yẹn nìkan pé lẹ́mọ̀ fi sọ̀tàn Ànábì sallallahu alaihi wasallam. So gbogbo ìgbà láàmú sọ̀tàn Ànábì sallallahu alaihi wasallam, láàmú sọ̀tàn gbèsè ayé Ànábì sallallahu alaihi wasallam, táàmù sàlàyé Ànábì sallallahu alaihi wasallam fáwọn ọmọ wa, fún àwọn ará wa tí a mọ̀ jẹ́ kó yé wọn nínú mọ́sálásí àbí orúkọ Ànábì. Gbogbo ìgbà lọ́lọ́run gbórúkọ Ànábì ga. Bẹ́ẹ̀ fẹ́ pèrún wọ́n dàpọ̀ Ànábì, á sì sàṣàlátù fún Ànábì sallallahu alaihi wasallam nínú ìrun kíkí níbi tashahud, á dàpọ̀ Ànábì. Ọlọ́run ò fà Ànábì pamọ́. Bẹ́ẹ̀ sì kọ́ mọ̀ ẹ̀ dàpọ̀ Ànábì, wọ́n pèrún ẹ̀ dàpọ̀ Ànábì. Ọlọ́run ò fà Ànábì pamọ́. So kèé wá sí ọjọ́ kan yẹn lẹ́wọ̀ àṣẹ sọ pé ẹ fẹ́ kó àwọn èèyàn jọ, ẹ fẹ́ kí àwọn èèyàn kàn lè rárá. So bídíà náà nítorí pé àwọn ẹni ìsíwájú wọn ò ṣe bẹ́ẹ̀. Ọ̀sàbí Ànábì wọn ò mọ́jọ́ kan wá sọ pé ọjọ́ tí wọ́n bá Ànábì rè o ẹja máa sì rántí fáwọn èèyàn kí wọ́n máa mọ̀, àwọn ò ṣe bẹ́ẹ̀. So ibo làwa ti rí. So eléyìí yìí tí a máa ṣe ní gbogbo ìgbà ni tá a sì máa jẹ́ kí ó yé àwọn ọmọ wa, tá a máa ṣàlàyé ọ̀rọ̀ nípa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tá a máa ṣàlàyé ẹ̀ fún wọn. Nínú àwọn àrújú tí wọ́n tún máa ń kó wá ó ní àyà tó ń bẹ nínú Al-Qur'an tí Ọlọ́run bá aláǹ sọ pé walaqad arsalna Musa bi ayatina an akhrij qawmaka mina dhulumati ila an-nur wa dhakkirhum bi ayyamillah nínú suratu Ibrahim àyà ẹlẹ́ẹ̀karùn-ún. So pé Ọlọ́run bá aláǹ sọ pé ní ti pàápàá àwa ni a fi àmì wa rán Ànábì Musa wípé kí ni o àní akéròjà kó mọ̀ká pé kó mú àwọn àní akéròjà kó mọ̀ká mina zulumat pé kó ṣe kí ni kó yọ àwọn èèyàn rẹ̀ kúrò níbi kí ni yọ àwọn èèyàn rẹ̀ kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kó o sì máa ṣe kí ni wadhakirhum bi ayyamillah. So àní akéròjà kó mọ̀ká mina zulumat yọ àwọn èèyàn rẹ̀ kúrò nínú òkùnkùn kó o sì máa ṣe kí ni kó o yọ wọn lọ sínú ìmọ́lẹ̀ kó o sì máa rán wọn létí wadhakirhum bi ayyamillah kó o sì máa ṣe kí ni kó o máa rán wọn létí àwọn ọjọ́ Ọlọ́run, àwọn ọjọ́ wọn ní àyámù láì tó wà ńbẹ̀ yẹ fàyàkúnù lè ti fáálù tẹ̀tì bí kọ́lẹ̀ amúrìlà. So yọ máa jẹ́ pé ìkéyàn máa ṣe ayẹyẹ náà pa àrántí ọjọ́ bí Ànábì náà ara àyámù là ká máa fi àwọn ọjọ́ Ọlọ́run ọba ká máa fi ṣèrántí fún wọn. So pé ara ẹ̀ náà ni pé tá a bá ń ṣe ọjọ́ bí Ànábì náà tá a ń ṣàyẹ̀yẹ ọjọ́ bí Ànábì òun náà ti wọ inú àwọn àyámù là yẹ. So a ní lọ wo tẹ̀fsírì ni irú ọ̀rọ̀ wo lẹ̀ ń sọ yìí, ṣé bá Ànábì ṣe tú nìyẹn ni, ṣé báwọn sàbí ṣe tú nìyẹn ni. So kìí ṣe bí wọ́n ṣe tú nìyẹn. So ìyẹn ni pé Ọlọ́run ọba àlékè ọlá ó ń ṣàlàyé fún wọn pẹ̀lú nǹkan tó ti síwájú nínú àwọn ìdẹ̀rọ̀ Ọlọ́run ọba nínú àwọn ọjọ́ tó ti ré kọjá. So láti máa rántí àwọn orí Ọlọ́run ọba tọ́lọ́run ọba aláà tó ṣe lẹ́yìn àyàmú káàná ti máa ló mọ̀ ti ń dàm torí pé àwọn ọjọ́ tí a ti mọ̀ náà tí wọ́n ti mọ̀ lọ́dọ̀ wọn náà ni tọ́lọ́run ọba aláà tó ṣe. So ká máa rántí ọjọ́ yẹn gẹ́gẹ́ bí ọjọ́ tọ́lọ́run ọba aláà tó la Fíráò náà gẹ́gẹ́ bí àwọn ọjọ́ mi náà tọ́lọ́run ọba tó ṣe àwọn orí ńláńlá yìí. So eléyìí tó bá jẹ́ pé tí wọ́n ń gbà lérò náà ni pé kí wọ́n máa ṣe ọjọ́ ìbí Ànábì ni àti Ànábì ò wá mọ̀ tún máa yà yìí ni tí ó fi tún fáwọn sàbẹ àbáwọn sàbẹ wọn ò mọ̀ tún máa yà pé yìí tọ́lọ́run ọba ń sọ ń bì ní o. So kaifa fata nabi sallallahu alaihi wasallam istinbata hada al-hukm
من هذه الآية وقد أنزلت عليه وقد أنزلت عليه وكيف فات الصحابة وكيف فات الصحابة والتابعون رضي الله عنهم ذلك. bóòlù àwọn sàbẹ̀ bóòlù wọ́n ṣe jábọ́ ńbẹ̀ bóòlù àwọn sọ̀hábà bóòlù àwọn wọ́n ṣe jábọ́ ńbẹ̀ bóòlù àwọn tàbí ó ṣe jábọ́ ńbẹ̀. falimada lam yahtafilu rasul kí ló tá Ànábì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ kí ló tí ò ṣe nígbà tó tiẹ̀ jẹ́ pé àyà igan Ọlọ́run kó máa rántí àwọn ọjọ́ Ọlọ́run ọba ni kí ló tá Ànábì fúnra ara rẹ̀ tí ò ṣe tí ò rántí ọjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam kó máa ṣe ọjọ́ bí ayẹyẹ ọjọ́ bí kó máa ṣe fún Ànábì Ibrahim ó jẹ́ pé ọjọ́ tọ́lọ́run ọba la Ànábì Ibrahim tí ó tó là nínú náà tí wọ́n sọ sí náà tọ́lọ́run ọba aláàlá Ànábì Ibrahim ó yẹ ká Ànábì sallallahu alaihi wasallam bàbá Ànábì ni Ànábì Ibrahim bàbá Ànábì bàbá ńlá Ànábì ni Ànábì Ibrahim so ó yẹ kó lè rántí ọjọ́ ìpè ọjọ́ tọ́lọ́run ọba là nínú náà Ọlọ́run bá sọ pé Ọlọ́run bá sọ nù ayé àyè pé fàdàkìrùn bíi àyà mi là tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ rántí ká ṣe ayẹyẹ ọjọ́ bíi Ànábì Ibrahim ẹ jẹ́ àṣàyẹyẹ ọjọ́ bíi Ànábì Ádámà ẹ jẹ́ àṣàyẹyẹ ọjọ́ bíi Ànábì Nuhu ó ti yẹ ká Ànábì ò ti máa ṣàyẹyẹ àwọn tó síwájú yẹ so nísìnyí táwọn náà bá wá ń ṣàyẹyẹ ọjọ́ bíi Ànábì àníírí ní tí ò dáa nígbà táwọn Ànábì náà bá ti ṣe ayẹyẹ ọjọ́ bíi Ànábì Ádámà tó ṣe ayẹyẹ ọjọ́ bíi Ànábì Nuhu tó ṣe ayẹyẹ ọjọ́ bíi Ànábì Ibrahim àbí níjọ́ tọ́lọ́run bá aláwọ̀ fomi pa ayé rẹ̀ tọ́lọ́run sì la Nuhu àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n gbà fún so ṣebí àwọn ọjọ́ Ọlọ́run ọba náà nìyẹn níjọ́ tọ́lọ́run ọba àlékeọlá tó la Ànábì wa Ibrahim tó là nínú náà ṣé báwọn ọjọ́ Ọlọ́run ọba náà nìyẹn ìtí wọ́n ní ká máa rántí ká lè máa rántí orí tọ́lọ́run ọba ṣe yẹ kí ìmánì wa kó lè máa gòkè tàbá ń kà ní ìtàn náà tàn káyà lùkúrán tàn rántí ọjọ́ tọ́lọ́run ọba la Ànábì Ibrahim tí wọ́n sọ sínú náà tọ́lọ́run ọba ní kí ni wọ́n mọ̀ jò sẹ́rù Ọlọ́run ọba ò ní báyàn ṣebí tí wọ́n sọ fún wa nìyẹn tí wọ́n ní ká máa ṣayẹyẹ ni ṣayẹyẹ ni wọ́n ń sọ ni ìjọ tọ́lọ́run ọba àlá tó la Ànábì Musa lọ́wọ́ Fíráúnà tó ní kó gun òkun kó padé mọ́ Fíráúnà àtàwọn èèyàn tiẹ̀ tọ́lọ́run sì la Ànábì Musa ẹ̀dá kùn sáà ní máa rántí ni pé Ọlọ́run ọba tó ń lani ni o ọba tó jẹ́ pé ó ń dúró táwọn èèyàn tiẹ̀ ni o ṣebí tí wọ́n ní kí wọ́n ṣàlàyé fún wa ká máa rántí nìyẹn kí bẹ̀rù Ọlọ́run ọba wa kó lè máa lékún ṣé ká wá máa ṣayẹyẹ ọjọ́ ìbí ni wọ́n ń sọ ni ìlànà bí ò ṣe ọjọ́ ìbí àwọn yẹn pé a jẹ́ pé ẹ jẹ́ ń sọjọ́ bí Ànábì Musa o ẹ jẹ́ ń sọjọ́ bí Ànábì Ádámà o ẹ jẹ́ ń sọjọ́ bí Ànábì Nuhu o àbí ẹ jẹ́ ń tún ṣe ọjọ́ pàápàá jùlọ àwọn ọjọ́ tó tiẹ̀ pàtàkì láyé wọn yẹn tọ́lọ́run bá là wọ́n ọjọ́ tọ́lọ́run bá tó ní ká Ànábì Nuhu kó àwọn èèyàn sínú ọkọ̀ ojú omi tọ́lọ́run bá wá là wọ́n sókè Júdì ẹ jẹ́ àsọjọ́ bí wọn kí ló dé tá Ànábì sallallahu alaihi wasallam ṣe ó yẹ ká Ànábì ò ti ṣe tàwọn tó síwájú sẹ́wọ̀n pé láti ẹ̀ sọ pé kò fẹ́ ṣe ta rẹ̀ pé ẹ̀mí Ànábì bíi pé mò ń gbéra mi ga ni so wọ́n yẹ kó ti ṣe tàwọn tó síwájú ẹ̀ bí ò bá tiẹ̀ wá sí tẹ̀ nìkan kó yẹ kó ṣe tànábì Ibrahim alayhi salatu wassalam Ànábì ò wá sí tẹ̀ nìkan kò sí kankan ibo lẹ́yìn tí wàá rí tẹ́yìn fi wá ń ṣe ọjọ́ bíi tànábì sallallahu alaihi wasallam Ànábì ò tún wá sí láyé mọ́ ní ìsìn ẹ̀ tó ti kú ẹ̀ wá lẹ̀ ń sọjọ́ bíi rẹ̀ sẹ́mi pé kò bá làákàyè kankan mú kẹ́ ẹ máa sọ pé ẹ̀ ń sọjọ́ bíi ẹni tó ń bẹnu sàárè ṣé wọ́n lè sọjọ́ bíi bàbá rẹ̀ tó ti kú jàmá mùsùlùmí ẹ jẹ́ á padà sọ́dọ̀ Ọlọ́run ọba o ẹ jẹ́ á padà sọ́dọ̀ Ọlọ́run ọba so kò sí nǹkan kan bẹ́ẹ̀ yín tí ń fi kó ọ̀rọ̀ ta lẹ́yìn lẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ní ẹgbà wá eléyìí tó wá tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní la taj'alu buyutakum qubura ẹ má sọ lé yín di sàárè ẹ má sọ lé yín di àwọn sàárè ìyẹn ni pé gbogbo ibi téèyàn bá ti ilé tó ìbá ti kírun sàárè ní sọ́yìn pé bí sàárè èèyàn gbọ́dọ̀ kírun bẹ̀ so ẹni tí ìbá ti kírun lẹ̀ wọ́n ní ìwọ ọkùnrin o gbọ́dọ̀ máa yan náfìlà nínú ilé rẹ̀ yan náfìlà lóru yan náfìlà lọ́sàn nínú ilé rẹ̀ irun ọ̀ranyàn ló lọ kí mọ́sálásí obìnrin tiẹ̀ kó ń kírun nínú ilé lọ́lá ju kó kí mọ́sálásí lọ so ó lè kírun ọ̀ranyàn lé ó lè yan náfìlà ńlé bó bá dẹ̀bù tó fẹ́ lọ kírun ọ̀ranyàn mọ́sálásí kò sí láì fi ṣùgbọ́n kó kí inú ilé ó lóore ju kó kí mọ́sálásí lọ so tùmọ̀ tó bá fẹ́ lọ mọ́sálásí torí àwọn àní mi bóyá yóò gbọ́ wá sí bóyá yóò gbọ́ nǹkan so olóore fún náà so ẹ má palẹ̀ yín láyún ẹ má kírun nù léyìn Ànábì ni ẹ má sọ torí pé tẹ̀ bá ti kírun léyìn inú léyìn yóò di sàárè ó wà ní wàhálà tẹ̀jẹ̀ á lè kọ́búrì ìdán ẹ má sọ sàárè mi dọdún Ànábì ti sọ lẹ̀ ẹ má sọ sàárè mi dọdún ibẹ̀ Ànábì wà ń sìn Ànábì bẹ́ẹ̀ nù sàárè ìwọ wà ló ń sọ ọjọ́ ìbí ó wá ń sọ ọdún mọ́lídùn nàbí sallallahu alaihi wasallam ó ti sọ sàárè Ànábì dọdún wàhálà tẹ̀jẹ̀ á lè kọ́búrì ìdán
ẹ má sọ sàárè mi dọdún yín tẹ́ ẹ kàn máa ṣe tẹ́ ẹ nídìí láti ṣe tó jẹ́ súnà tí mo ní kẹ́ ẹ ṣe náà ti pè sọ́lù aláyà ẹ máa ṣàṣàlátù fún mi fàyín náà sọ látàkùn tẹ̀bùlùgùn ni torí pé àṣàlátù tẹ́ ẹ bá ṣe fún mi o yóò bá mi níbi tí mo bá wà àìsù kùntùm tẹ̀bùlùgùn ni àìsù kùntùm àṣàlátù tẹ́ ẹ bá ṣe fún mi yóò bá mi níbi kíbi tí n bá wà. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد 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 أما صلاة النبي صلى الله عليه وسلم ó parí níbo ló ti rí kí wàá ní kí ló kẹ pẹ̀lú ìtìfáàlù bímọ òdì nàbí sọlá ọsàn ó wá níyẹn ló fẹ́ fi gbá nàbí ga gbogbo àwọn nǹkan tó ní kó o ṣe ń bẹ ńlẹ̀ ó pàtì ò ṣe onímọ̀ọ́lì tó fẹ́ fi gbé ga nítorí nǹkan tí wọ́n fẹ́ torí nǹkan míì tó fẹ́ gbà tó rò pé Ọlọ́run ò mọkàn rẹ ni ó rò pé Ọlọ́run ò rí ẹni bó lè fẹ́ sin Ọlọ́run ọba pẹ̀lú tí yóò ṣòfin rẹ̀ bó lè fẹ́ tẹ̀lé ànábì sọ̀tìlà pẹ̀lú tọ́lọ́run ọba ò ní kẹ́ pé nǹkan yìí ó ní kẹ́ fi jọ́sìn tẹ́ bá fẹ́ ẹ̀mú wá mú mọ́ọ́lìdù ẹ̀sọ́ dára ẹ̀sìn ẹ̀mọ́mọ́lídù ẹ̀sọ́ dára ẹ̀sìn àwọn oríṣiríṣi aburú wa àti ìsọ tó ń lọ́nu mọ́lídù a kàn ń sọ pé àníkíní torí pé gbogbo nǹkan tó bá ti jẹ́ èèwọ̀ nínú ẹ̀sìn kò lè látúbọ̀tán tó dáa ẹ wá lọ wo bí wọ́n ṣe ń mutí ń bẹ̀ ẹ wá lọ wo bí wọ́n ṣe ń bára wọn sùn ń bẹ̀ ẹ wá lọ wo bí wọ́n ṣe ń ṣe àti ìsọ nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ o àti kàfa àbá mẹ́nu lé nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ ló ba ẹlòmíì so àní òun gangan lódìdí àdádálẹ̀ ni àwọn èèyàn wá rò pé bí àbí ẹni parẹ́ ẹ̀sìn ni kò sì sínú ẹ̀sìn àwọn tẹ́wọ́n dálẹ̀ lákàyẹ àwọn ọ̀daràn ló dá mọ́lídùú lẹ̀ àwọn Fatimi yóò nà àwọn ọ̀daràn àwọn èèyàn bú àwọn pòkì àwọn kàfírún àbí àwọn tí wọ́n bá ń ṣẹ́bi tí wọ́n là náà àwọn sàbẹ̀ ṣe mùsùlùmí làwọn yẹn ṣé èèyàn rí làwọn yẹn àwọn kèfèrí àwọn ni wọ́n dálẹ̀ tí wọ́n halala ọtí tí wọ́n halala fúrúùjì wọ́n pẹ́pẹ́ káwọn yẹn wọ́n halala gbogbo abẹ́ àwọn ẹ̀pẹ́ máa bá àwọn èèyàn sùn lọ gbogbo òfin tọ́lọ́wọ́n bá ṣe àwọn tí wọ́n parẹ́ àwọn ni wọ́n gbé mọ́lídìí lẹ̀ lẹ́yìn ìgbà tí 100 ọdún mẹ́ta tó lọ́lá tó ti lọ tán tánàbí ń sọ tó lọ́lá tó ti lọ tán táwọn sàbẹ̀ ti lọ táwọn tàbí yìí ti lọ lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n ṣàṣẹ̀ dálẹ̀ nígbà tí wọ́n ṣe futuhat àwọn tí kèfèrí ń kùnú ọkàn wọn ṣùgbọ́n tí ọwọ́ agbára ni wọ́n fi gba agbára tẹ̀ wọ́n ọwọ́ agbára tẹ̀ wọ́n ni wọ́n fi gba Islam wọ́n wá fi kúfúrú wọn sínú wọ́n wá fi Islam hàn nígbà tí wọ́n wà ń dá wọn ìlú kọ̀ọ̀kan wọ́n wà lọ tẹ tó ń bẹ lọ́wọ́ wọn tó ń bẹ lára wọn wọ́n wà lọ ń fọ́n síta. wọ́n wá dàbí ẹni pé àbí mọ́lúdì yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú Islam ní bẹ́yàn bá rí lẹ́nìí so kì í sì sára ẹ̀sìn o so ẹja jìnnà sí gbogbo àwọn nǹkan rádaràda báyìí so kí Ọlọ́run ọba àlékè ọlá kó dàkún kó jọ kó má jẹ́ ká sí ìnàmọ́ lẹ́yìn ìgbà tó ti fi wá mọ̀nà o àbẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá kọ́ lọ́ba kó má jẹ́ ká sí ìnàmọ́ lẹ́yìn ìgbà tó ti fi wá mọ̀nà o. maulidu nabi sallallahu alayhi wa sallam bid'atun minal bid'ah bid'atun minal bid'ah maulidu tí wọ́n sọ pé wọ́n ń ṣe maulidu bídíà kan nínú àwọn bídíà àdádálẹ̀ kan nínú àwọn àdádálẹ̀ ni tá a gbọ́dọ̀ jìnnà sí kúlò bid'atin dọ̀làlà gbogbo àdádálẹ̀ lànàbì sọ kò sí àdádálẹ̀ kan tó dá sẹ́yìn láwọn nǹkan tí wọ́n fi wé tí wọ́n máa ń sọ pé ẹ̀bẹ́ yìí náà sálùkọ sunday bídíà ni ẹ̀ ń ṣe kíní kan irọ́ pátápátá ẹ̀bí wọ́n lè rè pé sànàbì sálùkọ àbánàbì ò sálùkọ ẹ̀bí wọ́n lè rè pé sọ́jọ́ kan bẹ tànàbì ò sálùkọ bọ́ọ̀ lẹ́sẹ̀ á sọ pé bídíà ni so ọjọ́ tó bá ráyè tó mọ̀ pé láyè náà ló lè fi sí pé àbí ọjọ́ tẹ̀ tún wò pé ànílùú wa o àwọn èèyàn ó máa nísinmi lọ́jọ́ báyìí o wọn ò ní lọ bí iṣẹ́ o kó bá wọn sọ̀rọ̀ Ọlọ́run bánàbí náà ṣe ń ṣe náà nìyẹn fáwọn sàhábà so kò ń ṣe bídíà gbogbo tó ti nípìlẹ̀ tó jẹ́ pé wọ́n ń ṣe ẹni bídíà ni ẹni wọ́n ká díìjì sọ wọ́n kó àdìsí jọ bídíà ni wọ́n ká Kùránì jọ bídíà bóun ni ó ṣe á jẹ́ bídíà àwọn wo ló ká àdìsí jọ àwọn wo ló ká Kùránì jọ abẹ́ ẹ̀ka tán ni Ànábì sallallahu alaihi wasallam abẹ́ ẹ̀kàwé àní ẹ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Ànábì ní alaykum bi sunnati wa sunnati al-khulafa'i rashidina al-mahdiyina min ba'di àwọn náà ká Kùránì jọ kì í ṣe àwọn khulafa'i rashidin tánàbì ní gbogbo tí wọ́n bá ti ṣe o èmi náà mú ṣe ẹ tẹ̀lé wọn ẹ dì wọ́n mú
bóòní tí wọ́n ṣe ó ṣe wá jẹ́ bídíà, wọn ò lè ṣe bídíà láíláí. So gbogbo tí wọ́n ṣe orí déédéé ni wọ́n wà. So wọn ò sì lè kó àlùkùránù jọ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tí mẹ́sẹ̀gì ò tí ì pé. Nígbà tí mẹ́sẹ̀gì pé náà ni wọ́n ṣe kíni iná ni wọ́n kọ̀ǹpáìlì ẹ̀ papọ̀ torí wọ́n ti ń kọ́lẹ̀ wọ́n ti ṣé tí wọ́n tànàbí ni wọ́n mọ̀ kọ́lẹ̀ ṣé wọ́n wàá dànù ni ṣé wọn ò ní kójọ mọ́ ni wọn ò ní dànù. Ànábì sallallahu alaihi wasallam ó sì ní báàlìgì á ní wàlà wáyà gbogbo tẹ bá ti gbọ́ lẹ́nu mi ẹ mú détí gbọ́ bò ẹ mú détí gbọ́ ẹlòmíì kójà kó jẹ́ àyà kan kódà nígbà tí Ànábì sallallahu alaihi wasallam nígbà tó ń ṣe kútúbà tó ṣe gbẹ̀yìn ní àjì tó ṣe gbẹ̀yìn ó ní nígbà tó wá ṣé mo jíṣẹ́ wọn ni òjíṣẹ́ ó wá ní gbogbo ẹni tí ò bá sí ń bí ẹ mú ọ̀rọ̀ mi ẹ mú détí gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ẹ mú détí gbọ́ àwọn tí ò sí ń bí o. bóyá ni ó ṣe débẹ̀ tí wọn bá kọ̀ǹpáìlì ẹ̀ kí wọ́n kó jọ ṣé Ànábì ò ti sọ pé kí wọ́n kọ̀ǹpáìlì ẹ̀ bẹ́yẹ. so Ànábì ni ẹ máa kọ gbogbo tí mo bá ń kọ ẹni ẹ máa kọ́ lẹ̀. so kí wàá ní wọn bídíà tí wọ́n ṣe nípa pé so ẹ wàá máa fi yẹwé mọ́lídù ìyìn tó jìnnà tí ò jọra wọn rárá ẹ fi ń wéwọn. so àwọn sàbí Ànábì ni àwọn ni wọ́n kó àlùkùránì jọ àwọn ni wọ́n kàdísì jọ àwọn sàbí Ànábì ni. so kí wàá ní wàhálà ti so kò sí bídíà kankan níbi àwọn ẹ̀yẹ ìpè táwọn sàbí bá ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í ṣe bídíà tó gbé wọn ò ní ṣe gangan tó yàtọ̀ sí ní Ànábì ni wọ́n ó ṣe ní tí wọ́n ti gbọ́ ẹ̀kọ́ rẹ̀ lọ́dọ̀ Ànábì ni wọ́n ó ṣe náà l'Ànábì ṣe sọ pé tí n bá lọ tán o ẹ má fòyà o ẹ tẹ̀lé mi ẹ sì tẹ̀lé àwọn sàbí mi. so then kí wàá ní tiẹ̀ lẹ́nì so ibo ló wà ní wọ́n ti wá rí kan pé òkè o mọ́lídù Ànábì o nǹkan ṣíṣe ni tá a ṣe o ibo ló ti rẹ́rìí ẹ̀ àgbẹ̀ sàbẹ̀ kan ló ti ẹ̀ ṣe ń gbà kan rí o kò kàn ṣe mọ́ ni o ibo ni wọ́n ti rẹ́rìí ẹ̀. so ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn o so gbogbo èyí tí wọ́n ń sọ so torí nǹkan tí wọ́n fẹ́ rí ẹ mọ̀ tẹ́yẹ̀ bá ti ṣe àti kí tó máa ń dùn mí lọ́rọ̀ àwọn àáfà ọgọ́rọ̀ àwọn àáfà ni pé tẹ́yẹ̀ bá ti ṣe mistake tẹ́yẹ̀ àbí tẹ́yẹ̀ ti kú sínú ẹrọ̀fọ̀ kẹ́ẹ̀sì padà kẹ́gbẹ́ eléyìí mistake ni o kẹ́ẹ̀sì padà síbi òdodo ẹ wà máa wá nǹkan tẹ́tù máa fi kọ́fà ẹ̀yin ní eré ṣe báwọn. so mọ́lídù kò sínú ẹ̀sìn bídíà tí wọ́n dálẹ̀ ni bídíà yẹn sẹ́ni mọ́lídù Nàbí sọ̀rọ̀ ẹni tí ó ṣe tí ó di kèfèrí ó ń bẹ o ẹni tí ó ṣe tí ó dẹ ipò tó kéré jù náà ni kéèyàn ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwọn kan wà mẹ́tò jẹ́ pé wọ́n ń ṣe wọ́n di kèfèrí torí pé gbogbo àwọn ìgbésẹ̀ burúkú tó lágbára tó ṣe pé àwọn ẹlòmíì bíi mọ́lúdì ẹ̀bẹ̀ ni wọ́n ti pàdé tí wọ́n ti máa dáná kàlẹ́ oríṣiríṣi jọ fúnra wọn bẹ̀ ni wọ́n ti máa ṣe gbogbo àwọn ètò kúfúrú oríṣiríṣi tó yọ wọ́n pò ní Islam pátápátá ní mọ́lúdì ni bẹ̀ làwọn mí ò ti máa mutí àwọn jẹ́ aásín ẹlẹ́ṣẹ̀ àwọn mí ò ti máa ṣe sìná ẹlẹ́ṣẹ̀ àti gbogbo àwọn oríṣiríṣi nǹkan míì rádaràda. so tó bá rí bẹ́ẹ̀ mọ́lídù yẹ yín tá a gbọ́dọ̀ jìnnà sí ni kò sọ́dún míì nínú ẹ̀sìn wa tó ju ọdún ìtúnu àwẹ̀ àtọ́dún iléyá lọ sí ẹ̀rẹ́ ìtẹ́ tó ń gbé wọlé pé mọ́lídù ọdún mọ́lídù kò sí lára ẹ̀ o Ànábì kọ́ ló fi lọ́lẹ̀ àwọn sàbẹ̀ kọ́ ló fi lọ́lẹ̀ ọdún ẹ̀sìn ni níta bá fi wá mú un tẹ́ ń sọ pé ẹ̀ ń ṣe tọ́ a jẹ́ pé ẹ̀yin lè ń ṣe látọwọ́ ara yín ẹ̀sìn tí yín tẹ́ ẹ dálẹ̀ ní ẹ̀sìn onímọ̀lídì kìí ṣe ẹ̀sìn ti Islam o abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kọ́lọ́wọ̀n ọba kó dákun kó jọ kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kọ́lọ́wọ̀n ọba kó dákun kó jọ ìtọ́lọ́wọ̀n ọba ò ṣe tọ́lọ́wọ̀n ọba ò pè lẹ́sìn ọlọ́mọdé á lè ṣe ìtànàbí sọ́lá tí ó pè lẹ́sìn fún wa ọlọ́mọdé á lè ṣe o torí pé gbogbo ẹni tó bá ṣe nǹkan tí lẹ́yìn ìgbà tọ́lọ́wọ̀n bá ti sọ pé àlùkùránì ti pé tọ́lọ́wọ̀n bá ti sọ pé ẹ̀sìn ti pé gbogbo tẹ́nìkan bá tún dálẹ̀ lẹ́yìn rẹ̀ ìyá ni so ayé pé ẹni yẹ òun àkíyèsí Ọlọ́run ni pé oló ti pé kò tí ì pé irọ́ ló ń pa òun àkíyèsí Ànábì ni oló ti complete kò tí ì complete ó yẹ kó tún ṣe léyìí sí so èèyàn ń wáyà lọ́dọ̀ Ọlọ́run ọba nìyẹn o abẹ́lọ́run ọba Ọlọ́run ṣe wá lẹ́nu ìyá o gbogbo àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ètí ìmọ̀ náà abẹ́lọ́run Ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ o kí ló ń jẹ́ dáadáa Ànábì ní gbogbo nǹkan bá ti dálẹ̀ àìdáa ni bídíà ni bóòní wọ́n ṣe wá sọ pé dáadáa nìkan tó bá fẹ́ sọ pé dáadáa nìkan tí ò dáa nìkan ó wà mẹ́rin wá pé eléyìí dáadáa ni òtò rà Ànábì pé eléyìí ní dáadáa mọ́tò bá ti rẹ́rìn látọ̀dọ̀ Ànábì tó rí látọ̀dọ̀ àwọn sọ̀hábà pé wọ́n pe mọ́lídù ní dáadáa bóòní wọ́n ṣe wá fẹ́ sọ pé dáadáa ni fún wa tòtá Ànábì sọ fún wa pé gbogbo bídíà àánú ni àwọn kan bí ẹ léèrè pé ṣé bídíà ni mọ́dé àbí kèsè bídíà fúnra rẹ̀ náà ló dáhùn pé bídíà ni torí kò sí nǹkan tó fẹ́ sọ bóòní fẹ́ sọ pé kèsè bídíà gbogbo wa sọ fún wa pé dáadáa ni àwọn àbí ẹ lè pè ń bọ̀ Ànábì sọ pé dáadáa lélẹ̀ torí pé kúlù l'Ànábì sọ kúlù bídíà àti ń dọ̀là àlà gbogbo bídíà àánú ni
so àánú ni kò sí bí díà tí ò bá ti kó sí kúfùrù yóò sì kó sí ìfìmù tí ò bá ti sọ yẹn di kèfèrí yóò sì sọ yẹn di ẹlẹ́ṣẹ̀ so èwo ló wá dáa ṣé kéèyàn ò di ẹlẹ́ṣẹ̀ wá dáa ni káti ẹ̀ ní ipò tó kéré jù ló wà pé ò di ẹlẹ́ṣẹ̀ so wá dáa so torí ẹ jẹ́ á jìnnà sí torí Ọlọ́run ọba tọ́lọ́run bá ní ká fi sin òun láàfin sìn tọ́lọ́run ọba ò bá ti sọ pé ká fi sin òun báwo á sì máa mọ tọ́lọ́run ní ká fi sin òun látòrí àwọn ànábì ni so ànábì ni ó sọ pé nǹkan báyìí ẹ̀sìn ni fún wa so àwọn akọ́lá mú nǹkan látọwọ́ ara wa táwa dálẹ̀ á sì sọ pé lẹ́yìn náà àwọn tí wọ́n dálẹ̀ àwọn kí ni àwọn Fàtìmí yóò àwọn tí wọ́n ń bọ́ àwọn sàhábà tí wọ́n ń gbà àwọn sàhábà sí pé tí wọ́n ṣe èèyàn rẹ̀ láti ilẹ̀ nígbà tí wọ́n di dáwọ́lá àwọn tí wọ́n bọ́ sórí ìjọba tọwọ́ wọn tẹ̀ ìjọba tí wọ́n bẹ̀rẹ̀ sí àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n dá alẹ̀ báwọn mọ̀ ṣe mọ́lẹ́dùn náà ti ní ṣe gbóra dáradára yẹn títí tó fi di èní so àwọn mùsùlùmí tí nǹkan kan ò wáyé àwọn náà bá wò pé dáadáa náà ni àwọn kan ní ìbáwọn ni wọ́n ṣe ọjọ́ bí ànábì Ìsá náà ti ṣe Jésù ẹ̀jẹ̀ káwọn náà mọ̀ ṣe tànábì ó ti tàṣàbù bá ṣẹlẹ̀ ọ̀nàbí sí ni máa ń tashabbaha biqawmin fahuwa minhum bẹ́ẹ̀ bá ti kọ́ sí àwọn èèyàn kan òun náà ti dára wọn ajẹ́pọ̀ náà di nàṣàrà òun náà di Yahudi nìyẹn torí àwọn Yahudi àwọn ni wọ́n ń ṣe àwọn nàṣàrà àwọn ni wọ́n sọjọ́ bí ànábì àwọn Yahudi náà ń ṣe so bí wàá ló kan tiẹ̀ mùsùlùmí tó fẹ́ sọ tí wọ́n náà fẹ́ máa sọjọ́ bí ànábì ajẹ́pọ̀ wọn náà dára wọn ni abẹ́lọ́wọ̀n ọba àlà kọ́lọ́wọ̀n bá kó ṣàánú wa o kọ́lọ́wọ̀n bá kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn ẹ̀ fún wa o kọ́lọ́wọ̀n bá kó dákun kójọ kó ṣàgbọ́yé àlékún ẹ̀sìn ẹ̀ fún wa o kọ́lọ́wọ̀n bá kó ṣe wá nìkan lára àwọn tí ó ṣoríire ayé àtàlùkìyámà o kọ́lọ́wọ̀n bá kó ṣe wá lára àwọn tí ó tẹ̀lé ànábì wọlé ọlá tó tẹ̀lé ànábì wọlé ọlá o mo kí gbogbo wa pátápátá ní tá à ń gbọ́ mi lórí ètò Save Your Soul ni ní káàkiri gbogbo ayé ni mo kí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa mo sì kí àfàwà Saheed Shittu ọlọ́run mọ́ bá wa pà pẹ̀lú yín ọlọ́run ẹ kú ètò náà ọlọ́run bá wa pẹ̀lú yín ọlọ́run mọ́ pè yín pa láéláé látòrí tiwọn mo gbé lórí gbogbo àwọn àfà orí ètò Save Your Soul pátápátá ọlọ́run bá wa pẹ̀lú yín ọlọ́run mọ́ pè yín pa láéláé mo kí gbogbo wa lápapọ̀ kọ́lọ́pàá kó ṣàánú wa mo wá kí gbogbo àwọn jẹ̀mọ́ pátápátá pé gbogbo wa pátápátá là ń dúró ti sí ọlọ́run ọba o so bá láì sáwà láì sẹ́yìn kò sáwà láì sá so iṣẹ́ ọlọ́run ọba àjọ ń ṣe ni tọ́lọ́run ọba sì mẹ́ tí ó gbà ládájú nígbà míì ó lè jẹ́ pé lára ẹ tó àwọn tán kan ń wò táwọn náà pé ẹ̀kíní yìí tán ń pa àwọn èèyàn síbẹ̀ tán ń pín fáwọn èèyàn ó lè jẹ́ òní ó gbà ládájú ẹni tó ń sọ̀rọ̀ lọ so ọlọ́run mọ bóun ṣe máa pín so kọ́lọ́run ọba àlà kó bá ń san ẹnì kọ̀ọ̀kan wa lẹ́san rẹ̀ kọ́lọ́run bá kó san ẹnì kọ̀ọ̀kan wa lẹ́san rẹ̀ kọ́lọ́run bá kó san ẹnì kọ̀ọ̀kan wa lẹ́san rẹ̀ gbogbo àdáwọ́lé wa ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa gbogbo àdáwọ́lé wa ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa gbogbo ìgbésẹ̀ tá a gbé tí ó bọ́ ọlọ́run bá nú ọlọ́run má jẹ́ á lè gbé ọ̀rọ̀ tá a sọ ni tí ó bọ́ ọlọ́run bá nú tọ́lọ́run bó fi bínú sí wa má jẹ́ ká lè sọ ìrìn láàrin ni tọ́lọ́run bó fi bínú sí wa má jẹ́ ká lè rìn iṣẹ́ kan láàṣẹ ni tọ́lọ́run bó fi bínú sí wa ọlọ́run má jẹ́ ká lè ṣe gbogbo ohun tá a ṣe tọ́lọ́run bó fi ṣàánú wa kọ́lọ́run bá kó mọ̀ sí rọrùn fún wa gbogbo oore táyé kọ́lọ́run bá kó ṣe fún wa gbogbo oore tàlùkìyámà kọ́lọ́run bá kó ṣe fún wa ọlọ́run má bínú sí wa lẹ́yọ ẹyọ ọlọ́run má bínú sí wa lápapọ̀ ọlọ́run má fìyà jẹ wá lẹ́yọ ẹyọ ọlọ́run má fìyà jẹ wá lápapọ̀ ìyà lẹ́yọ ẹyọ ọlọ́run má fi jẹ wá ìyà alápapọ̀ ọlọ́run má fi jẹ wá ọlọ́run kẹ́ wa lẹ́yọ kọ̀ọ̀kan wa kún kẹ́ wa lápapọ̀ ọlọ́run kẹ́ wa lẹ́yọ kọ̀ọ̀kan wa kẹ́ wa lápapọ̀ kẹ́ wa pẹ̀lú àwọn tó ti kẹ́ ṣàánú wa pẹ̀lú àwọn tó ti ṣàánú fún jẹ́ kí ayé wa àti àkírò wa jẹ́ kó dáa fún wa inú sàárè má jẹ́ kó ní wa lára fún wa nígbésí ayé tó dáa lò báwo ìgbésí ayé tó dáa òun náà ni ká lò lórí ìlànà tí wọ ọlọ́run ọba ká lò lórí ìtẹ̀lé súnà tànàbí sallallahu alaihi wasallam ọlọ́run àti bẹ̀rẹ̀ dáadáa báyìí ọlọ́run orí dáadáa bẹ́ẹ̀ náà ni kò jẹ́ ká parí sí àtàwa àtàwọn ẹbí wa àtàwọn ará wa àtàwọn ẹbí wa ọlọ́run má jẹ́ ká sí lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run jẹ́ ká tún pàdé bá a ṣe ń pàdé lórí ètò báyìí láyé bí ọlọ́run bẹ́ẹ̀ náà ni kò jẹ́ ká pàdé inú àlìjánnà ọlọ́run jẹ́ ká pàdé bẹ́ẹ̀ inú àlìjánnà ọlọ́run jẹ́ ká pàdé bẹ́ẹ̀ inú àlìjánnà wala la ilaha illallah wala la ilaha illallah gbogbo àdáwọ́lé ẹnì kọ̀ọ̀kan ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa gbogbo táwa fílẹ̀ táwa tá a fi ń gbọ́rọ̀ ọlọ́run bàbá tá a fi ń pọn káàkiri tá a fi ń pọn káàkiri tá a fi ń gbogbo àwa tá à ń wo inú owó wa la ti ń mú tá à ń ra dátà tá à ń tún adá àti tá à ń ṣe gbogbo ẹ̀ báyìí àbẹ̀ ọlọ́run ọba àlà ọlọ́run má jẹ́ kí ìyẹn tí ó máa ń kó owó tówó téèyàn fún wa ní irú wọn ọlọ́run ní jí ó ṣẹlẹ̀ sí láéláé ọlọ́run ní jí ó ṣẹlẹ̀ sí láéláé owó yín ó máa pọ̀ sí ni báyìí bá ti ń ṣètò ọlọ́run báyìí ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí ọlọ́run àgbàná kò ní wọnú owó yín yóò máa pọ̀ sí ọlá yóò máa pọ̀ sí òjíṣẹ́ ọlọ́run ti sọ fún wa bẹ́ẹ̀ yẹn bá náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba yóò máa pọ̀ sí ni kò ní tán ọlọ́run ọba yóò jẹ́ kó owó yín ó máa pọ̀ sí àlàáfíà ara yín ó máa pọ̀ sí ẹ̀mí yín ó máa gùn sí gbogbo oore yín ó máa pọ̀ sí wala la ilaha illallah bó ti wá léwu kó pọ̀ tó kò ní dí ti àkírọ̀ lọ́wọ́ fún wa bó ti wá wulẹ̀ kó oore ayé ó pọ̀ tó ọlọ́run ní jí ó dí ti àkírọ̀ lọ́wọ́ fún wa bó ti wulẹ̀ kó oore ayé ó pọ̀ tó ọlọ́run ní jí ó dí ti rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar allahumma
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.